ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ náà kí lẹ bá ṣe nù. ẹ má jẹ́ ká sọ dariwo ẹ jọ. Ele máa dariwo lálẹ́. ẹ máa gbéyàn sókè èèyàn kò ní sọ̀rọ̀ èèyàn bíi 1000 máa sọ̀rọ̀ wọn máa replay yàn kí ni nǹkan tó fẹ́ sọ. Ó yá àtijọ́ wa ń bí ọ̀gá yín kọ́gá yín náà jáde tán o. ok kí lẹ fi sínú là ń sọ pé bò wà ní báyìí. èèwọ̀ lọ sóbò lẹ pé kì í ṣe sóbò tó tutù ẹ dákun. ṣé mo pé gbogbo ẹgbẹ́ wa bí tẹ́ẹ̀jẹ̀ gbogbo wọn. ẹ calm down ẹ calm down. ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá tata ni mi. alright kí lorúkọ yín. Yahya Zulkifli. Yahya Zulkifli. Yahya Zulkifli. Zulkifli agbègbè bólẹ̀ Yorùbá lẹ́yìn tí wá. wọ́n ní Zulkifli àbí kílẹ̀ pé Yahya Zulkifli. Ogun State ni mo ti wá. ṣé orúkọ tí wọ́n tẹ̀ sọ nígbà tí wọ́n bí yín náà nìyẹn lẹ̀ Yorùbá. orúkọ tí mo jẹ nìyẹn wọ́n lè tún sọ mí ní Ọlámídé. ok no problem so mi ní ṣù pẹ̀lú yín so nǹkan tẹ́ máa ṣe fẹ́mi ni pé ìbí mùsùlùmí ṣàlẹ̀ ṣàpẹ́ra yín. ẹ jẹ́ kí mẹ́rin tó sọ̀rọ̀ Adélékè ló sọ̀rọ̀ ẹ bá wa ka Fatiha ẹ ṣe. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. èmi kan ṣàmì ẹ mo gbé tó ẹ̀mí ẹ bá wa tú sí èdè abínibí èdè Yorùbá nǹkan tẹ́ ẹ sọ yẹ kò sábà tá a mọ̀ túmọ̀ ẹ. ẹ mọ̀ túmọ̀ ẹ kí ni ìdí ni wípé ẹ ṣe sùúrù ẹ mọ̀ túmọ̀ ẹ kí ni ìdí ni wípé àní ẹ bá wa tú ẹ kóra yín jọ ẹ ṣe sùúrù. ẹ fẹjọ́ lẹ̀ Amadélékè ẹni kan tọ́wọ́ bá ti lè tú ẹ drop wọn. ẹ tú ọ̀rọ̀ yẹn ni. ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ reason why ni wípé ẹ ń try láti máa ṣe àwọn èèyàn lọ́nà. nígbà tẹ́yìn ò lè tú. ọ̀nì tó ń lé à ń gbọ́ ẹ náà. fake history lẹ́ ń fún wa. ó yá. reason tí mo sọ pé fake history lẹ́ ń fún wa ni wípé èmi àti yín tájọ́ ń lo ìṣẹ̀mí ayé ń sìn ẹ̀nà èwo nu wa lórí àwọn ànábì ayé gbà yẹn àti Jésù àtànábì onígbà èwo nu yín lórí gbogbo nǹkan tẹ́ máa ń lọ mú wa lọ́nà yìí oyè yín na fake history kò dé ká máa bára wa jà ní lọ́rọ̀ ẹ̀sìn because ẹ lè sọ fún mi ìwọ ò lè sọ fún mi pé ó yá Islam tó ń ṣe má ṣe mọ́ kí wọ́n sọ pé ó yá Islam tó ń ṣe yìí o má ṣe mọ́ má ṣe wá because ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn ok yóò bá tà ń sọ yìí kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ kì í ṣe sí náà ó kì í ṣe fẹ́ sọ fún wa ká máa lọ bọ̀ ògún ni ṣe fẹ́ sọ fún wa ká máa lọ bọ̀ ògún ẹ jáde tán ẹni tó bá fẹ́ sọ fún wa. Mr. Afọgbagiji. ó yẹ kí Kristẹni wà láàrin wa bí ta ló jẹ́ Kristẹni bí ta ló jẹ́ Kristẹni. Mr. Afọgbagiji. mo ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ má bínú èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀. ok mo ń gbọ́. ẹ kàn fi ẹ kàn ra fi ọwọ́ ẹ fi gbá orí yín báyìí mo fẹ́ wo bóyá fẹ́ sound ẹ kàn fi gbá báyìí. ẹ̀yin náà ṣáà ní orí ẹ fọ́ gbá orí yín náà kí n wo bóyá fẹ́ sound. no mo fẹ́ tọ̀dọ̀ tí yín mo ti ṣe tọ̀dọ̀ tèmi ń bì mo fẹ́ wo bí tọ̀dọ̀ tí yín ṣe fẹ́ sound ni ẹ má bínú. no mi ń gbọ́ tọ̀dọ̀ tí yín o. mo á fẹ́ wo bí tọ̀dọ̀ tí yín náà ṣe fẹ́ sound. ó yẹ kẹ́ ẹ jẹ́ kí n kọ́ gbọ́ sound tọ̀dọ̀ tí yín kí n ṣe wáyé náà sódà àtẹ̀yẹ́ lè gbọ́ sound tọ̀dọ̀ tèmi ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó gbà mí ẹ má wọrí ó yẹ dákẹ́ ẹ má gbọ́ tọ̀dọ̀ tèmi. ok mo ti dákẹ́. ó máa dúró agolo ní tó bá gbà. ẹ listen ẹ máa gbọ́. ok. ṣe bẹ́ẹ̀ gbọ́ kò gba gidi. ṣe bẹ́ẹ̀ gbọ́. sórí ilẹ̀ fọwọ́ báyìí. ms kò gbá gidi. mo ń gbọ́rọ̀ yín. ó yẹ dorí yín mú kí sàn kan fún yín. mo ti dorí mi mú. ẹni ṣẹ̀dá yín ò ní gbà wọ̀dẹ̀ orí yín ò ní burú ẹ dorí yín mú. kò sẹ́ni tí kì í gbàdúrà yẹn náà. ẹ ní sùúrù ẹ kàn dìímú ẹ dìímú náà orí yín ò ní gbà wọ̀dẹ̀ dìímú. mo ti dìímú. kò gbá gidi ẹ má yẹn kàn lọ fún mi ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe wà tó wáyé pé yóò bá gangan ní o tọ́wọ́n Fúlàní yẹn tó bá gbé àdó olóró fún yín pé kẹ́ lọ yìn lórí ọ̀rọ̀ Islam ẹ máa ṣe o ẹ fi Islam lẹ̀ lọ́rùn gbogbo bẹ́ẹ̀ ṣe ń jà. ọ̀yà kí ni reason why ẹ sọ pé kí n fi Islam lẹ̀. ẹ ṣe bí ẹni tó ṣí ọ̀nà náà ẹ jẹ́ ok ẹni sọ jẹ́ ìṣàlàyé fún yín. ok mo ń gbọ́rọ̀ yín. ṣé Islam ṣe mọ̀ pé ó ní téèyàn bá ń ṣe tó bá filẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní kó pa ẹni náà ṣe mọ̀ àbẹ́ mọ̀.
inú bolẹ̀ ti rí ẹmú jáde. ẹ ṣe a máa fi hàn yín sótọ́ tó gbé jáde mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. ẹlẹ́kìtì tẹ́ bá tún gbé jáde tó bá jẹ́ fake history èmi á sọ fún wọ́n máa gbé jáde ẹni sùn kúránì ni ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni kò gbàgede àyàmọ́délé kẹ́ bá ń gbé jáde Quran 489 kí wọ́n kà ṣé ẹ lè ka English àbí yóò bá lè kà. ẹni wọn tẹ́ bá ti gbé jáde. ẹ ṣe wọ́n máa gbé sí kẹ́ ẹ kà so mo ti rí nsìn pé màá ní káwọn èèyàn mi kọ́ máa bínú sí yín ìgbà míì ó máa ń rí bẹ́ẹ̀ ó dàbí Prince wọ́n láwọn ti máa ń ṣépè fún wa ọjọ́ ti pẹ́ ìgbà tó yá wọ́n rí ìtúsílẹ̀ so mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà yín náà máa rí ìtúsílẹ̀ ẹ máa kúrò nínú ẹgbẹ́ òkùnkùn ẹ wà kálọ́ wà ní ẹgbẹ́ òkùnkùn. ẹ má bínú so ẹ lè ka Kùránì. mo fún mọ olówó èkó mo mọ ń bá ok mo mọ pé iná lẹ ń sọ ẹ̀yin náà ní ẹnu igbó dáadáa ẹgbẹ́ òkùnkùn ní ẹgbẹ́ Islam kí ẹ mọ pé ń bá Islam jẹ ni. ẹ má bínú so ó yẹ ẹ ka Kùránì yẹn báyìí Quran 489 ni wọ́n bá yín gbé sí so ẹ ka ká wá wò bóyá ẹgbẹ́ òkùnkùn náà kàn ṣe gbé ẹ ṣe Mr. Kogbagidi. Mr. ẹ kà á sókè bẹ ṣe ń kà kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn ò dáa ẹ kà á sókè Mr. Kogbagidi. ok. ẹ kà á sókè èmi nìkan mò ń gbọ́ bẹ ṣe ń kà kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn. Ọlọ́run olówó èkó yìí they wish you will disbelieve as they have disbelief so you may all be alike so do not take them as allies unless they immigrate in the cause of Allah. But if they turn away, they seize them and kill them whenever you find them and do not take any of them as allies of helpers. Ìgbà tẹ́ mú jáde yìí, ẹjọ́ nítorí tọ́lọ́run. App wo lẹ ti gbélé jáde? First thing tí mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Quran ni ẹ wo kí ẹ wọ́n kọ Quran 489 Suratul Nisa Quran ni. Bọ́ ẹ ṣe sùn kí yẹn ṣe pé normal Quran gangan lẹ snap by normal Quran ni ẹ gbé jáde látòrí app. Kogbagidi Quran ni ms ẹ lè bá mi tún sí Quran láti ní pépà fún wọn Quran ni Kogbagidi. Kọ́sí jáde ẹni sùn ẹ̀yin èèyàn wa ṣe rí ìdí tí mo ṣe ní pé àwọn èèyàn wa tó bá wá ń gbà mí ká má bá wọn jà ẹlòmíì kò rẹ́wọ̀n kan míì tá máa ń kárì so tá bá ti kà á tó bá ti sọ́lẹ́gbẹ̀ẹ́ àfàwọn afáyà má dá wọn lóhùn ìkàkùkà ló ń kà òun náà nílòótọ́ ní ìkàkù so tá bá fi ń ràn wọ́n pẹ̀lú díẹ̀díẹ̀ ìwà pẹ̀lẹ́ pẹ̀lú ọmọlúwàbí ẹlòmíì àpadà di mo ti mọ̀ pé Kogbagidi tẹ́ bá jẹ́ Yorùbá lóòótọ́ ẹ lè gbọ́ bá láti mọ̀ ọmọdé ṣe ń sọ̀rọ̀ kẹ́ máa ṣe Islam mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ máa kọjá kí n wo Kùránì yẹn dáadáa kún ẹ wo Kùránì tàbí ẹ mọ̀ pé máa gbà wo ìtúsílẹ̀ Kùránì tàbí láìpẹ́ láì dáadáa. jìnnà wọ́n máa ṣe bọ́m̀bẹ̀ ẹ ṣe mú kí n. máa bọ́m̀bẹ̀ bíi ti bá wa náà ọ̀rọ̀ yẹn mi fẹ́ máa gbọ́ kí ni túmọ̀ ọgbọ yẹn. kò ń ṣe fẹ́yìn nìkan Kogbagidi. ẹjọ́ kọjá wo Kùránì yẹn dáadáa irọ́ MS kọ́tọ́ sí MS bàbá ẹ ṣe sùúrù ẹjọ́ tó MS ẹ jẹ́ kó tóbi ẹ ní sùúrù Kogbagidi wọ́n máa fi hàn yín ẹ jẹ́ kó tóbi ẹ ṣe. Tafsir Al-Jalalain. Ṣẹ́tìrì so ẹ fún wọn ní 489 ọ̀tẹ̀ bá ní normal Quran ọ̀nà ẹ ṣáà ẹ̀kọ́ rí English yẹ Kogbagidi ṣe wà ń bẹ̀. Quran tẹ̀ ló yọ jáde yìí àwọn Quran tẹ̀ English lọ́fẹ́ kẹ́ kà ẹ sọ Kogbagidi náà. Oya mo ti dákẹ́ mo ń gbọ́. ṣẹlẹ̀ ká Arabic náà ẹ lè ká Arabic náà wọ́n bá ṣe gbé English fún yín so ẹ fún wọn ní 489 kí wọ́n rí eléyìí English and Arabic ni wọ́n kọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣẹ́tìrì lókè súrà yẹn ní Suratul Nisa òun ló fi ń ràn yín yẹn so Kogbagidi àbí sẹ́yìn ní Quran níbẹ̀ yẹn kálẹ̀ ní kò bá dà Kogbagidi ó yẹ kó ẹ wò láti inú Quran ṣẹ́gẹ́ Kogbagidi. mo rí o. so ẹ wò ṣó yàtọ̀ sí nǹkan tẹ̀ka ẹ wò bẹ̀. ìyẹn ló bá gbé sí i ó yá. ẹ jẹ́ kámẹ́rà dúró lójú kan. wọ́n rán bá yín fọwọ́ sórí ẹ̀ má kà lọ́wọ́ ẹ̀. ẹ kà síta. Okay. They would like and wish to disbelieve as they have disbelief, so that you and them would like all be the same in respect of unbelief. Do not take any of them as friends, even if they display belief until they have immigrate in the way of Allah with a genuine
immigration which verify their faith, but if they run away and stay immigrate and stay as they are. Then ẹ má bínú bí mo ń kalẹ̀ kankan yẹn tó ń pẹ́ mi rí kámẹ́rà yẹn ni bóyá ń ṣe kí ni ìdí ọ̀yà. ẹ má dá wọn lóhùn kò gbá gidi ẹ má dá wọn lóhùn English ò ń ṣèdè wa ẹ tẹ̀síwájú. Do not take any of them. Then since then. Seize them. Seize them. Gbá wọn mú. Seize them as captives. And kill them. Sherry, ẹgbọ́n síbẹ̀ kill them oye ẹ ṣe sùúrù ẹgbọ́n síbẹ̀ o ọlá wípé ẹgbọ́n síbẹ̀ ń fẹ́ sàn kan kò sí Quran bí ni ibi tí mo wá yìí èmi náà ní Quran Yorùbá oye yìí kò sí Quran. ẹni sùúrù ẹ tún gbà Ayamadéleke ẹ bá wọn gbé Quran Yorùbá jáde ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ Ayamadéleke ẹ ṣe ẹ má bínú pé kó lè dá fún bọ́dà wa kò gbàgídí náà ni. kì í ṣe pé kó lè dá fún ani ẹ má máa sọ rọrọ yẹn. ẹ má bínú ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń fi kò gbàgídí rẹ́rìn nípa English Gẹ̀ẹ́sì ò kì í ṣe èdè wa gbogbo wa jọ ń gbìyànjú náà ní ìṣẹ́gbọ́n ẹ ṣe wọ́n ti bá yín gbé Yorùbá sí kò gbàgídí. lè mú ṣẹgbẹ́ ms ẹ lè mú ms kò gbàgídí rí ẹ̀ka wọ́n ti bá yín gbé Yorùbá sí. wọ́n fẹ́ kí ẹ ṣá gbogbo kẹ kò gbá gidi ẹ tún lè ka Yorùbá ṣá gbogbo kẹ nípa ilé a máa fi ń ṣe yẹ̀yẹ́ o ṣá gbogbo bíi báwo èwo mo fẹ́ kẹ ṣá ìgbàgbọ́ Yorùbá lè fẹ́ ẹ máa gbọ́ wọ́n fẹ́ kí ẹ ṣá wọ́n fẹ́ fi ẹ ṣá gbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe. kò gbá gidi ẹni sùúrù ẹ ṣe báyìí ẹ fara balẹ̀ ká no ẹ kà díẹ̀ ẹ má sáré ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ ṣe. wọ́n fẹ́ kí ẹ ṣá gbàgbọ́ àwọn Yorùbá tẹ́ ló ń gbé wáyìí ẹ ṣe sùúrù gidi ẹ má bínú. ẹ ṣe sùúrù gbogbo àwọn ọ̀rọ̀ yìí agídí tẹ̀ ń lò gangan ó dàbí ẹ ṣe sùúrù olówó èkó mo fẹ́ fa nǹkan yọ nínú kíní gbogbo nǹkan yìí dísì tí wọ́n fi gbé ẹ̀yin pípù ìjáde ní online ni pé oyè yín wọ́n fẹ́ jẹ́ kẹ́ máa takò Islam kẹ́ máa gbé àwọn kan gbogbo nǹkan tẹ́mi ká jáde yìí nínú Quran tí àwa ń kà kò sí ògbélé ẹ tí wàá fọ Yorùbá yẹn ẹ máa. ms ẹ tí ó bá rẹ́rìn Muslim lẹ́nu yẹn mi máa wé bẹ́ẹ̀ sí olówó fẹ́ kó ṣá gbogbo. ẹ̀yin wa ẹ rí i pé àwọn mo sọ fún yín pé àwọn ọmọ Yorùbá sẹ́ wọ́n ti di ọpọlọ àwọn èèyàn wa o. wọn ò mọ nǹkan tó wà ní ìwé yẹn wọn ò mọ. gbé Yorùbá sá gbé Gẹ̀ẹ́sì sí ẹni tí wọ́n fẹ́ jà. wọn ò mọ nǹkan tó wà ní ìwé. no mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ já èmi máa mi nígbà ẹ máa já ẹ ṣí máìkì kó dàgídí. ẹ jọ̀ọ́ bá mi ṣàánú ẹ ó máa yé ẹ jọ̀ọ́. ẹ̀wọ̀n náà ni mo ṣe ní. a ní ìdí irú àwọn èèyàn bíi kò gba gidi báyìí irú àwọn ilé ìlọ́wọ́ a máa lu àwọn àfáà yẹn bẹ́ẹ̀ tí kò gba gidi tó bá já ayé yóò dá ayé pé irọ́ lẹ̀ ń pa fún wa láti jọ́ yìí so irú àwọn kò gba gidi yìí kò gba gidi ó yẹ ṣí máìkì yín ẹ ṣí máìkì yín. bọ ms nípa kò gba gidi wọn Yorùbá tí wọn lè kà yín wọn fi jọ Muhammadu. a lè kà fún wọn àbá wọn kà. wọn ní wọn fẹ́ kó ṣá gbogbo ẹ ṣí máìkì yín Mr. kò gba gidi agídí náà ni wọ́n kàn ṣe. wọ́n fẹ́ kó máa ṣàlẹ̀ ni. olóòtú ọmọ àlè ni ẹ gbogbo ilé ẹ fi wọn lẹ ẹ má bá wọn já ẹ fi wọn lẹ kó gbàgídí ó yẹ ká wọn ti bá wọn gbèsè ó yá kó gbàgídí ó yá. mo ń gbọ́ yín o. ó yẹ ká Yorùbá yẹn ṣe ẹ tẹ̀síwájú. wọ́n fẹ́ kí ẹ ṣá gbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣá ẹ máa gbọ́. ṣàgólélé pọ́tà. gbogbo àwọn Yorùbá tí ẹgbẹ́sẹ̀ ẹ fi máa ń confuse àwọn èèyàn ni ẹ̀nà because nínú Quran tí àwa oyè yìí translation Yorùbá tó wà bẹ́ẹ̀ kì í ṣe bí wọ́n ṣe gbé kalẹ̀ àwa máa ń ka Yorùbá ó máa ń yé wa. ṣé kí n bá yín kà kò gba gidi Yorùbá náà ló wà lórí bá yín kà ṣé kí n bá yín kà kò gba gidi ṣé kí n bá yín kà. no ms ẹ mọ̀ ọdún ṣẹlẹ̀ ms àwọn ọlọ́mọ padà ká ẹ mọ̀ kọ́ta máa ṣe fún wọn ibi tí wọn bá ti pè dáadáa kan máa bá wọn pè ìdí ni pé ìjẹ́ sọ̀kan fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n jẹ́ Yorùbá gan ló yẹ kẹ́ ẹ máa kà kẹ́ ẹ máa fi yan gan bí ẹ lè kà lédè yín bí èmi ń sìn nǹkan àwọn kan tí wọ́n kọ́kọ́ bọ́ ṣe ń kọ Yorùbá bọ́ ṣe ń kà ó jẹ́ pàtàkì tó tẹ́ bá lè sọ ẹ má bo kọ́mẹ̀ntì ẹ fi wọ́n dẹ̀ kó gbàgede torí tẹ́ bá wà tẹ́ bá ń sọ Gẹ̀ẹ́sì tẹ́ ń kà tẹ́ wà lè sọ èdè tí yín ìyẹn ló burú jù so kò gbàgede ẹ jẹ́ kájọ gbìyànjú kájọ kọ bó tiẹ̀ jẹ́ lè kẹ́kọ́ mi dálẹ̀ ṣẹlẹ̀ kí ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lẹ́yìn kankan wọ́n fẹ́ ó yá ẹ jẹ́ ká máa lọ ó yá kò gbàgede wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe àìgbàgbọ́ ó yá ṣẹlẹ̀ máa gbé lọ bẹ́ẹ̀ àbí káyé máa lọ.
ẹ máa kà lọ. no ẹ̀yin mo fẹ́ kẹ̀kà mo fẹ́ ràn yín lọ́wọ́ bí tẹ́ ẹ bá ti Ok. bẹ̀rẹ̀ kà máa lé màmá yín gbé ẹ jẹ́ kó wọ́n máa fẹ́ kà kẹ́ tẹ̀lé ṣàìgbàgbọ́ ó yá ẹ jẹ́ kó máa kà gẹ́gẹ́ tẹ̀lé. bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ ṣẹ́ni máa tẹ̀lé lè máa lọ báyẹn. mo ń gbọ́ ẹ máa kà lọ mo ń no gbọ́ ẹ alẹ́ máa nìyẹn kà. fẹ́ kẹ̀kà wá kàn fẹ́ ràn yín lọ́wọ́ ni tó bá yẹ ẹ̀yin ẹ gangan kà ló á gbà. jáde ẹ kà á torí Yorùbá tẹ gbé jáde fún mi ẹ kà á mo já ń gbọ́ yín ẹ kà á. ẹ̀kọ́ Yorùbá yìí kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ Yorùbá yìí sí. mo bí ìparọ́ náà kọ́kà. àwọn ló kọ́kọ́ kà jáde. wọ́n lẹ́mẹ̀sì ló kọ́ ọmọ yẹn mo ṣe máa kà wọ́n lẹ́mẹ̀sì ló kọ́ Yorùbá Kùránì yìí ẹgbà mi. kí ni muslim name ẹ kò gbá gidi. ẹ pa máìkì mi. má béèrè question lọ mi èmi àtolówó èkó lájọ ń sọ̀rọ̀. mo bẹ̀bẹ̀ látàárọ̀. ok kò gbá gidi ẹ kí n kà á fún yín kó lè yé yín. Aya yẹn Quran chapter 9 verse Quran chapter 4 verse 89 ó ní wọ́n fẹ́ kí ẹ ṣe àìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ ààyò nínú wọn títí wọ́n fi máa kúrò nílùú ẹbọ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Àláwù. Tí wọ́n bá kẹ̀yìn sí ìgbàgbọ́ òdodo tó náwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ ààyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. kò wá sí eléyìí nínú Quran táwa ń kà ó. ms ẹ mọ̀ kó ti máa sọ́nsìn. Oye kò sẹ́ni tó ní bí wọ́n ṣe ẹ̀hún tú Kùránì. bí wọ́n ṣe tú jáde báyìí kò sí Nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ má wọrí kò gbá gidi. kò sí Quran níbí ó yẹ kí ó yẹ kí ó yẹ ẹ má ibi tí mo wà ká ní. ms ẹ bèrè ṣálẹ̀ tó ní Kùránì. ẹ jọ pé ṣéyàn kan Kùránì wà tó ní English Quran. tó lè Olówó Èkó ṣe ń gbọ́ ṣe gan. fún wa ẹ dúró náà. Olówó Èkó tó bá jẹ́ pé mo wà níbi tí Quran mi ò bá wà ní oyè yín máa snap ẹ báyìí oyè yín fásitì yẹn gangan pẹ̀lú bí wọ́n ṣe kọ Yorùbá yẹn sílẹ̀ ní máa sùkúl snap bá ẹ bí ẹ dúró báyìí náà. máa fi hàn yín. a fẹ́ ràn yín lọ́wọ́ ní ẹni sùúrù ẹ dúró náà ẹ jọ ṣálẹ̀ tó lè ṣí Quran bí i English Quran. a fẹ́ kọ́ kẹ́lómìnà wá kàn fún àwọn ẹ̀fọn kó gbàgede. ok ẹ ṣe tẹ bá dé bá wa ṣe torí bá ṣe ń sọ wọn gbàgbọ́. ọmọ ìyá mi Islam forever. Gbàgede. ọmọ ẹrú ni mí ẹrú Ọlọ́run náà ni mí. àwọn comment ẹ fi wọ́n tẹ hello ẹ kalẹ́ o. Mr. Shola. ẹ jọ mi fẹ́ béèrè àwọn question kankan ni o. ẹ ṣì yóò dàn ẹ sọ pé ọ̀nà jẹ́ ká dá Mr. Gbàgede lóhùn ẹni sùúrù. kò gbá gidi ṣé Quran lélẹ̀. Quran ni náà. ok Quran kí ni. 489. 489. Quran kí ni iná bàbá wa. Quran kí ni. Suratul Nisa 489. 489. Quran 489. ṣé kí n jẹ́ mẹ́sì ló pín ogbó Quran yìí fún yín wẹ́ṣà mo rí lọ láwọn. Dr. Gbàgede ti sún everybody. ẹ má wọrí ẹ ṣàjọ ms sí. tún pín Kùránì ṣé mo ṣe ń tẹ Kùránì ẹjọ irú kí lélẹ́yìí bá Ọlọ́run. mo bẹ̀bẹ̀ yín ó máa kò yé ní 489 òun ni òun lélẹ̀ 489 lélẹ̀ 89 lélẹ̀ English àbí kò gbá gidi. ẹ mú wa bí. wo tí o ti rí 89 verse 89 òun nù o ti rí 89 ó yá ṣé o ti rí the which that you 89. reject faith ṣé o ti rí. Yeah. They wish that you reject faith as they have reject faith, and so that is you all become equal like one another. So take note. Alian, Egbe Kamel Sidada, protector or friends from them till they
immigrate in the way of Allah to Muhammad. But if they turn back from Islam, yàrá òkú ìṣẹ́jú fún 89 yẹn pé. tí ìṣòláyé ó kọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yẹn ẹ̀sùn díẹ̀ if they turn back from Islam. mi ti kàtàn. ìgbọ́yàn. irọ́ mi ti kàtàn kọjá kí n kápá bẹ̀rẹ̀ tán kí n lè bọ́ sí next. ó yá. If they turn back from Islam, take an oath. Take oath. Oh yeah. Them. Take oath them and kill them. And kill them whatever you find them. Wherever you find them. Wherever you find them. Oh yeah. As the invite about you one. Oh yeah. And take. Oh yeah. And take. And take. Nether Aliyah. Protector. Oh yeah. Our friends. No. Friends. Our helper, right? From our helper from them. No helper from them. No, the camera is shake. No helper from them. Except mi camera on zoom kò jẹ́ kí nǹkan tí mo ń ka ẹ̀ kó clean. Ibi tó fẹ́ kà ti pé. Mo ti fẹ́ kà ti pé ń bẹ̀. Ṣé bó ti gẹ̀ tiẹ̀ ṣé ó lẹ́nu Kùránì ló wà báyìí ọ̀rọ̀ yẹn àbí o ò rí dáná? Mo rí àárín yẹn. Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Tolówó Èkó. Quran oyè ní environment ibi tí mo wà oyè máa wo ẹ jẹ́ kí n screenshot àárín yẹn ẹ jẹ́ kí n screenshot. Ẹ jẹ́ screenshot ẹ̀. Oyè máa gbá ìsà. So Quran wà lọ́wọ́ ẹ̀. Máa gé bá. Because ẹ mọ̀ pé ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé gbogbo Quran tí mo ń ka ẹ̀nà online mo ti àti ẹni kan máa wọ́n fi hàn mí ni àwọn Quran tẹ̀lé náà ní lọ́wọ́ máa lọ wo nọ́mbà ẹ̀ máa lọ kà tó bá jẹ́ nǹkan tó wà ní ibi ló wà nìkan. Àgẹ́bà sí nǹkan tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ju kí bóyá kẹ́kọ̀ọ́ dédé sọ fún mi pé ó yá ó gbọ́dọ̀ ṣe Islam kò rí bẹ́ẹ̀ náà. Kò gbàgídí tẹ́tọ́ lọ jẹ́ wá sọ nǹkan fún yín kò gbàgídí ṣé wá mọ̀ pé ẹ mọ̀ nípa ànábì àbẹ́ ẹ̀ mọ̀ pa ànábì nǹkan tá a fẹ́ kẹ́ lè kẹ́ ṣe nǹkan náà lè ṣe ń ṣe tẹ bá ti lọ wádìí fúnra yín ẹ máa rí pé nǹkan tí mo sọ pé ẹgbẹ́ òkùnkùn ní Islam máa padà yé yín ṣé mọ̀ nípa ànábì dáadáa àbẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀. pọ́ìntì ìfẹ́ jẹ́gẹ́ máa fa ọ́ nìyẹn ẹ tí lè sọ fún mi pé nǹkan báyìí mo ti sọ fún yín pé ẹ má wọrí mo ti gbọ́ mi ẹni sùn so ṣé mọ̀ nípa ànábì àbẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀. Mo máa ń pa ànábì náà why not. Ṣé gbọ́ pé ó jalè rí àbẹ́ ẹ̀gbọ́ rí. No mi mò ń kàn ń sọ wọn díẹ̀ ṣe gbọ́ rí àbẹ́ ẹ̀gbọ́ rí pé ó jalè. Mi ò gbọ́ rí. Ṣé gbọ́ pé ó bókun sùn rí àbẹ́ ẹ̀gbọ́ rí. Mi ò gbọ́ rí. Ṣé gbọ́ pé ó bá ọmọ ọdún 6 ó bá sùn ṣé gbọ́ rí àbẹ́ ẹ̀gbọ́ rí. Mi ò gbọ́ rí. Ṣé gbọ́ pé àwọn àlùjọ ni wọ́n bá sùn wọ́n dún mọ́ ọmọdún láti ìdí ṣé gbọ́ rí. Ẹni sùúrù tí ìdèbí ọkùnrin ẹni sùúrù náà ṣé mọ̀ pé àwọn ọkùnrin kan náà wọ́n tún dòdì mọ́ ọmọdún ṣé gbọ́ rí. Olówó Èkó ok ẹ bẹ́ẹ̀ ẹni sùúrù náà ẹ bá ń béèrè ẹ̀rí máa fún yín ẹni sùúrù mo kàn tẹ bá ní ẹ̀rí ẹ̀dà máa dẹ̀ fún yín ṣé mo pé Muhammadu náà gbókó ọmọ yín kiri ọkùnrin sẹ́nu tẹ bá lẹ́rìí ẹ̀dà máa fún yín èmi kàn ń béèrè lọ́wọ́ yín ní àwọn nǹkan tí mò ń sọ ṣé mo pé Muhammadu gbàyàwó ọmọ ẹ̀ Saheed tó gbàtọ̀ ṣé gbọ́rí àbẹ́ gbọ́rí. Mi ò gbọ́ rí mi ìyá nìkan mo gbọ́ kí n máa pa á fún yín gbogbo nǹkan tẹ́ ń kan lẹ̀ yìí. Ẹ wá gbọ́ ọ̀gbọ̀n tí Muhammadu ṣe ìṣirò ẹni bẹ́ẹ̀ ṣó tó láti máa tẹ̀lé ẹ rí pé ẹni àdánù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni ọmọ wọlé bàbá bu ẹkún. Ṣé gbọ́ rí pé Ànábì lè da ọgbọ́n yẹn sí lára. Ṣé gbọ́ pàná bí ìyá wèrè rí mo kàn ń sọ nǹkan tó ṣe ta lẹ́rìí fún ṣé gbọ́ pé ìyá wèrè rí ẹ mọ̀ táwọn èèyàn bá gbé kòdò tó bá ti mẹ̀lẹ́ wọ́n ṣe máa ṣe skọ́nskọ́n yẹn ṣé gbọ́ pàná bí ṣe bẹ́ẹ̀ rí. Mi ì parọ́ mo sọ̀rọ̀ ṣé gbọ́ pàná bí jẹ gbèsè ó fi aṣọ ẹ̀ ó fi yáwó ó fi gbà. Kí lè lè sọ fún mi nípa Jésù? Mi ì mọ Jésù rí náà kí n tẹ̀mí pẹ̀lú àwọn ọmọ kápẹ́ńtà. Ó ní mi ì mọ̀ rí ṣé kí wá parọ́ ni ẹni tí mi ì mọ̀ ẹ̀ ní.
mo ní mi ì mọ̀ mi ì ṣe christian rí náà mi ì ṣe christian rí mi ì ṣe christian rí. Jésù irọ́ lásán ni Ògbàgídí. mo tiẹ̀ ti dá yín mi ì ṣe christian rí mi ì mọ̀ Jésù ànábì ni mo sọ lọ́wọ́ ẹ jẹ́ ká dúró lórí ànábì náà ẹ má tiẹ̀ fi Jésù lẹ̀. ẹ mọ̀ Jésù rí ẹ gbọ́n pa Jésù rí. mo lánàbì lèmi ń sọ ń bíbá ẹ fi Jésù lẹ̀. òun náà mo ṣe ń sọ fún gbogbo nǹkan tẹ́ ń kalẹ̀ ló jẹ́ kí mi náà máa béèrè àwọn question tí mo ń béèrè lọ́yọ̀ pé ok kí ni ṣé ẹ gbọ́n pa Jésù rí. ẹ lọ sí church kẹ lọ sọ̀rọ̀ Jésù náà kí ló kàn mí pẹ̀lú Jésù ọ̀rọ̀ ó ànábì dẹ lèmi ń sọ. tẹ́ bá ti ń farú yẹn jáde bí pé ẹ ń ba Islam jẹ mi ì iwájú bá mi jẹ́ pé kí kó nínú Islam nìyẹn. náà kò gbagidi torí ó ẹ̀ ni mo ṣe lè nǹkan kò gbagidi ó ṣe nǹkan mi ì bá jẹ́ bí nǹkan tó ṣe ni mò ń sọ inú ìwé yìí náà láti máa kà èmi kọ́ ni mo sọ débi ìwé ẹ̀yin yìí ló dẹ́ sọ kà bẹ́ẹ̀. ẹ máa gbọ́ ẹ̀sìn yìí olówó èkó ẹ fún mi ní 2 minutes kí n bí ẹ̀sìn yìí oye a lè fún pẹ̀lú ẹ̀sìn yìí mẹ́ta oye Muslim Christian àti something like herbalist traditional kí ni bẹ́ẹ̀ àpàyàn ní ẹgbẹ́ ok nínú méjì oye Ẹ má bínú Ògbàgídí. ká sọ pé ẹ mọ̀ nípa ìṣẹ̀ṣe ẹ ṣe sùúrù ẹ mọ̀ nípa ìṣẹ̀ṣe oye ẹ dẹ̀ ká history nípa Islam kí ló dé tí ẹ lè ká history nípa Christian torí mò ń béèrè sí ẹ sọ pé ẹ mọ̀. Agídí àwọn ò kì í ṣe Christian mi báyìí wíwá táwa bí Muslim ni wá a ṣe Christian ẹ ṣe ń. gbogbo àwọn táwọn bí lóòótọ́ Muslim ni wá kí wá ló dé tí ok ta ni ò gbọ́ nípa Christian ta ni ò mọ̀ pé ta ni ò gbọ́ ẹni tó ń pè ní Jésù. ok kò gbàgbé ẹ máa gbọ́ tẹ bá fẹ́ gbọ́ nípa ti Christian ẹ lọ sí péjì Bishop Adéyẹmí Bishop Adéyẹmí ẹ lọ sọ́dọ̀ Lord Bushmaster. àwọn nǹkan yìí ibẹ̀ láti ń ṣe ìyẹn náà àkàrà ògùn Big Joe ẹ tẹ̀lé wọn àwọn yẹn ló ń ṣe ti Jésù níbí báyìí Muhammadu làwa ń ṣe ń bí báyìí. ẹ bẹ́ẹ̀ sì jẹ́ ni tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ sọ nǹkan ẹlẹ́wà lórí ẹ pé ọ̀rọ̀ Muhammadu. ṣèbí ìwé yín láti máa kà ẹ̀wọ̀n ms lè bá wọn sọ̀rọ̀. kí ló dé tí ms sọ̀rọ̀ ms Ògbàgídí ṣe ń gbọ́. mo fẹ́ irọ́ mbẹ́ jẹ́ kẹ́mẹ̀ sọ̀rọ̀ ẹ jọ. Èmi náà mo sọ̀rọ̀ ìṣe ms gbọ́ mi. kí lè lè sọ fún mi ní. ṣé ẹ jẹ́ kí n sọ fún ọ àlè yìí ni màá bùdọ́ lùmọ̀ tó lógún pátọ̀ nílùú yàrá lùdí wa dùn ní àgọ́yọ̀ ọmọdé wa dùn. Nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ sọ lédè Yorùbá. ẹ tí òmò tó mọ Fátíà ló ń ka Lárúbáwá oríṣiríṣi. èyàn tí ò ní Nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ sọ lédè Yorùbá. ms kì í ṣe ẹ jẹ́ kí mo fẹ́ tún ní ìtúta máa dáta kì í ṣe ẹ̀yin èmi àtàwọn tó wà bí kì í ṣe ẹ̀yin nìkan lẹ mọ̀ ìmọ̀ oyè ìmọ̀ yìí ibù kéèyàn bá lọ sí ọ̀dà ìmọ̀ èèyàn gbé wá látọ̀run ni kò sí bó tilẹ̀ wù kó kéré tó làákàyè ti máa gbé nǹkan tí ó bá tẹ̀ pọ̀ Ògbàgídí. mo fẹ́ bẹ́ẹ̀ lọ yín Ògbàgídí. mo dẹ̀ mọ́mọ́ mo fẹ́ gbọ́ àwọn ẹ jẹ́ kí n sọ ms mo fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu irọ́ ẹ má bínú àtọ́ àbí kí ni ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ ms sọ̀rọ̀ díẹ̀ torí mo fẹ́ gbọ́ lẹ́nu ms gangan ms kò sí bó tilẹ̀ wù kó rí tó ẹ ti máa sọ nǹkan nípa kírísítẹ́nì mi mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ táwọn sọ bí ẹ sọ nípa kírísítẹ́nì mẹ́sàn fún ọ èmi fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu nípa nǹkan tẹ́ mọ̀ ó bá tẹ̀ jẹ́ kékeré ní tẹ́ mọ̀ nípa Jésù ó yẹ yín tẹ́bẹ̀ yìí lẹ́ni káwá kẹ́kọ̀ọ́ ni ẹ̀ẹ́dẹ̀ni tó bẹ̀rẹ̀ gbọ́ nípa Jésù rí ẹ̀kọ́ sọ fún mi díẹ̀ nípa Jésù. Jésù kò parọ́ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ kò ṣe kí ní fáwọn ọmọlẹ́yìn ẹ̀ bóyá ìwà tó dáa ló wù anything tó fi jẹ́ pé everything based on Muslim music or torí bandit àti torí kan because gbogbo àtàwà yìí tájọ́ ń bá wa sọ̀rọ̀ yìí ẹ̀nà gbogbo abá history lẹ́nu mo fẹ́ jẹ́ kíkà yìí wa gbogbo abá. Ògbàgídí. Alright. Nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ kí n mute mic kí ni ẹ kò nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àti Christianity àti Islam wọ́n gbé méjèèjì wá fún wa ni àwa kọ́ la ní irọ́ ni méjèèjì wọ́n wá fi méjèèjì yẹn wá fi divide wa ni scam ni méjèèjì àmọ́ ìdí táwa ò fi ń sọ̀rọ̀ nípa ti Christianity ni wípé gbogbo àwa tá a wà lórí péjì mùsùlùmí ni wá tẹ́lẹ̀ ṣe understand a mọ̀ nípa Islam àwọn tó mọ̀ nípa Christianity wọ́n explain àwọn yẹn náà ń ṣàlàyé fáwọn èèyàn pé Christianity ò irọ́ ni o ṣe understand but a ò lè máa ṣe méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà téèyàn bá kogi méjì sínú náà ìkan máa jóná jù kan lọ so ló fi jẹ́ pé káókù fèsì ẹyọ kan Islam la face but ẹ bá fẹ́ mọ̀ nípa ti Christianity mo yẹ sọ Big Joe olórí emèrè àkàrà ogun Bishop Andrew àwọn tó ń sọ̀rọ̀ nípa Christianity wọ́n pọ̀ ṣẹ́gẹ̀ bọ̀ fact tó wà ń bẹ̀ ni pé àti Christianity àti Islam méjèèjì irọ́ ni scam ni méjèèjì ṣó ti yé yín so ìwé nǹkan tá a jẹ sọ fún yín nípa Muhammadu inú ìwé náà láti máa kà
ẹ rí pé ìta mú jáde verse ẹyọ kan la ṣe mú jáde fún yín yẹn o ó yà yín lẹ́nu pé irú nǹkan yẹn lè bá pàdé nínú Quran irú ẹ̀ a lè mú irú ẹ̀ mẹ́wàá jáde fún yín nínú Quran bó a kàn ra a kàn fún yín lẹ́yọ kan lásán kẹ́yìn náà bá lọ yẹ̀wò gbogbo nǹkan tẹ́ bá gbọ́ lọ́dọ̀ wa ń bì ẹ máa bá ń bẹ̀ a ò kí ń parọ́ ń bì a ò kí ń parọ́ gbogbo nǹkan tá a sọ fún yín bí òdodo ni kò sí rọrùn kan bẹ́ẹ̀ àwa kọ́la ní Islam ẹni nǹkan tá a dẹ̀ máa ń sọ fáwọn èèyàn ni pé kán trace root wọn because we are not Arab àwọn Arab ni Muslim ṣẹ́gẹ̀t àwọn lárúbáwá ni Muslim ìdí nìyẹn tó fi ń fún yín lórúkọ lárúbáwá tó ń fún yín everything that has to do with Arab àwa kọ́la ní ó sì yẹ yín Mr. Kogbagidi so ẹ lè tán máa ìtọ́lá sọ̀rọ̀. ms ṣé Malam Yusuf ṣé ti bá ṣe program yìí. Malam Yusuf gan tó bá ó ń gbúrò wa ó ń sá lọ ni. mo bèrè ṣé ti bá ṣe program yìí. ṣé rí bá ṣe ń sọ̀rọ̀ yìí Malam Yusuf ó lè máa gbọ́ wa ó máa mọ̀ kò ní wọlé sókè ó mọ̀ nǹkan tó ń ṣe ọ̀hún bí dáa kó wà. ṣé ẹ̀yin ti lọ bá ṣe program rí pé yes. àwa ń ṣe program bí gbogbo wọn ló ń gbọ́ wa gbogbo wọn pátá ló ń gbọ́ wa Kogbagidi wọn ò lè jáde ni tẹ́ bá wo fídíò àti challenge one time without number pé kan ọ̀hún lè bọ́ ta ni èyí tó ẹ wo èyí tó ms ó bọ́ ta dẹ́ mi lójú pé ẹ lè bá Malam Yusuf tí Malam Yusuf bá wá sí ìdílé ẹ dúró mo ń bọ̀ Kogbagidi tí Malam Yusuf bá wá sí ìdílé. ẹ ṣàlàyé fún ọ̀gá Malam Yusuf ti wá bíbá Yusuf ó jẹ gbani Ustaz Jamiu òun lọ̀gá Malam Yusuf wọ́n ti wá bí ẹ̀mẹrin tàdé ṣe wọ́n dáadáa débi pé wọ́n tún dì lọ́lé àkósápò wọn Ustaz Jamiu ti wá bí tó jẹ́ pé òun ló mọ kéwú jù gbogbo àwọn àfa lẹ́yìn tá a bá ti yọ mùdírù mọ́ríkàs Ustaz Jamiu ló tún kù wọ́n ti wá bí ẹ̀mẹrin wọ́n dẹ̀ jẹ́ yóò bámbám olówó èkó kí Malam Yusuf wá bí tí Malam Yusuf bá dé kí wọ́n máa làágùn lórí làágùn kò lè lo ìṣẹ́jú méjì ọjọ́ yìí ló máa tán fún kò ní jáde pé òun ṣe comparative mọ̀ tó bá wá bí ọmọ nǹkan tó ń ṣe làágùn ọmọ kan tó tẹ́rí sílẹ̀ níjọ́ mẹ́ta ìkárí ẹ̀ wọ mi ni. orí ẹ̀ pa ó ń làágùn ní yọ̀bọ̀ ó sáré lọ tán láì ó ń làágùn Kogbagidi ẹ wake up o. ẹ jọ sí mo lè béèrè question. nípa Islam ní question tó bá fẹ́ béèrè ẹ ṣe. okay fine. èmi mùsùlùmí lèmi though but I have a traditional in my family like mo ní ìṣẹ̀ṣe tá à ń ṣe nínú ìdílé wa tí ò dẹ̀ parun because that's nǹkan tó bí wa mọ́ nìyẹn tó bí wa mọ́ nìyẹn mi believe nínú ìṣẹ̀ṣe ṣé ẹ̀ ń get me mo believe nínú ìṣẹ̀ṣe but nínú ìsìlámù àwọn àfáà wọ́n fún wa ní ròdùnú pé ẹni tó bá sin Ọlọ́run tó bá sin Allah tó dẹ̀ sin Muhammad wípé ó ní ẹ̀sọ́ fún wọn tó bá dijọ́ ìkẹyìn ẹ máa gbọ́ mi o ṣùgbọ́n nípa ìṣẹ̀ṣe like I want to know mo fẹ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe wípé ẹni tó bá ń sin Ògún tó ń sin gbogbo àwọn nǹkan yẹn Ifá all those kí ni èrè ẹ̀ tó bá kú tán ṣé tá a bá gbọ́ ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ Ìṣọ̀lá adéjọ́ yìí ẹ bá ti kú ẹni àti gbọ́ ní Mr. Ṣọlá ẹ máa gbọ́ ní ọ̀dọ̀ tí wà nílẹ̀ Yorùbá táwọn bàbá wa sọ fún wa tá a dẹ̀ mọ̀ tá a lẹ́rìí fún àtúnwáláyé mo ti yanjú yẹn so tẹ bá ti kú ẹ máa tún padà wá tìyẹn ti yanjú so nínú Islam ẹni èrè kí ni èrè tẹ nínú Islam ẹjọ tẹni tẹ bá ti kú. wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá sin Ọlọ́run. tó bá sin no ẹ máa lo Allah ẹni sùn. Allah náà lọ lọ́run. no Allah kì í ṣe Ọlọ́run ẹ kàn ẹni sùn Kogbagidi ẹni sùn tàbá engage ẹ má ṣe máìkì mọ́ ọ máa drop ní tàbá ṣe ń sìn ẹjọ ṣẹgbọ́n Kogbagidi. ẹjọ ṣé mo sáré ẹ láìka. Mr. Ṣọlá ẹni sùn ẹ máa gbọ́ ẹni sùn báyìí sìn kí ni èrè yín tẹ bá kú sínú Islam ìbẹ̀rẹ̀ lákàn fẹ́ gbọ́. ẹjọ mo máa lọ síbẹ̀ bọ́ mo fẹ́ sáré láìka. ẹ jẹ́ ká bẹ́ ṣe sọ yẹn ẹ máa padà bẹ́ ṣe sọ yẹn ẹlòmíì lè wà àbí kó ti kúrò tẹ́ bá sọ tán tá lọ pé àtúntò bá kú sínú Islam wọ́n ní èrè wà fún un. ok. tá a bá kú sínú Islam àlùjọ́nà fìdáùsì àlùjọ́nà nídẹ̀ra ó ń bẹ fún wa tó bá dijọ́ gbèǹde. ok kí wàá lè rí tẹ́ máa gbà tẹ́ bá kẹ́kọ̀ọ́ máa lo àlùjọ́nà nìkan. àlùjọ́nà onídẹ̀ra náà. ok ẹ ṣe so èmi wá ní ẹ máa gbọ́ mo wá ní ayọ̀ àtìdùn láti sọ fún yín pé tẹ́ bá kú ẹ ṣe ń ṣe Islam tẹ́ bá bá Islam kú inú náà lẹ̀ ń lọ màá fún yín lẹ́yìn iṣẹ́ lè ka English àbí Yorùbá kí bá yín gbé síta. ok so ẹ mẹsẹ̀ ìjọba mi fún wọn ní Suratu Miriam bí aláti 70 dé 72 ẹ ṣe kí wọ́n kà ó dàbí àmàdédé kí wọ́n kọ́ tẹ́ bá kú sórí Islam inú náà lẹ̀ ń lọ. mo fẹ́ sáré old point kan tẹ́ sọ ní nígbà tí mo sọ pé
nípa ọlọ́run ọba ẹ wá sọ pé kí n dárúkọ pé Allah bí ọlọ́run ò kì í ṣe Allah. bẹ́ẹ̀. Allah is Lárúbáwá language, right? Okay. Ọlọ́run is Yorùbá language. bẹ́ẹ̀ kí ni Lárúbáwá Ìṣọ̀lá? Kí ni Lárúbáwá Ìṣọ̀lá? Ìṣọ̀lá is Yorùbá name na mi Yorùbá ni mí mi ò ṣe kí ni Lárúbáwá Ìṣọ̀lá? Kí wá ni Lárúbáwá Ìṣọ̀lá? Yorùbá ni mí mi ò ṣe Lárúbáwá. ẹ ṣe wá fẹ́ fún Ọlọ́run Elédùmarè lálàá so MSF fún wọn Kùránì nìyẹn kí wọ́n kà. everybody ní language tó fi pọ̀ Ọlọ́run wọn ni. nǹkan tó ń sọ gangan náà nìyẹn Allah yàtọ̀ sí Ọlọ́run ẹ lè fi wéra wọn. MSF fún wọn Kùránì yẹn kí wọ́n kà Mr. Ìṣọ̀lá. mo ti fẹ́ gbé jáde èmi ṣe Mr. Ìṣọ̀lá ẹgbọ́n lọ́n tóbi. Allahu Akbar. ṣẹ̀rí báyìí kí ló tẹ̀ ní Ọlọ́run Akbar. Ọlọ́run ló mo ní kẹ́ gbé tóbi mi ní kẹ́ gbà látò ìyàtọ̀ wà láàrin Allah àtọ̀dọ̀. so yẹ ká Mr. Ìṣọ̀lá ẹ ká kínní yẹn ẹ ká Mr. Ìṣọ̀lá. láti 70 kọ́ lè kà pápápá kó yé wọn kó lè yà kọ́mọ bó ṣe fẹ́ jóná. Mr. Ìṣọ̀lá ó yẹ gbóhùn sókè. Quran chapter 19 verse 70 to 72 70 ni ó yẹ ká. From where? There's surely Abi and we truly know. Okay, and we truly know best who is most deserving of burning in it. Okay, 71. There's none of you. Abi? Abi? There is none of you who will not pass over it. This is a decree your Lord must fulfill. Must fulfill, yeah. Must fulfill, yeah. 72. Then we will deliver those who were the fourth living wronged us there on their knees. Ó jẹ́ yín nǹkan tẹ́ ká. Ṣé bẹ́ẹ̀ ni àbí? Ẹ kí n gbé láti kí n lè ka Yorùbá kó lè yé yín. 70 tàwọn kọ́ka ó ní and we truly know best who is most deserving of burning in it. Allah ní òun mọ àwọn tó máa jóná nínú iná yẹn. Ó wá tẹ̀síwájú ní 71. There is none one of you who will not pass over it. Kò sí kankan nínú ẹ̀yin Mùsùlùmí tí ò ní dé inú iná yẹn. This is a decree your Lord must fulfill. Eléyìí jẹ́ ìlérí tí Olúwa yín tó ti ṣèlérí ẹ̀. Lẹ́yìn tẹ́ bá ti wá dé inú iná yẹn tẹ́ ti jóná, then we will deliver those who were divorced, leaving the wrongdoers there on their knees. Allah lẹ́yìn tẹ́ bá ti jóná, Allah ṣe máa wá kó ẹ̀yin Mùsùlùmí yọ. Bẹ́ẹ̀ni, ṣe bí ṣe bẹ́ẹ̀ rí lókè ń bì náà. Ṣe bí Yorùbá ẹni lẹ́yìn náà dájúdájú àwa nípọ̀n jùlọ nípa àwọn tó lẹ́tọ̀ọ́ jùlọ sí wíwọ inú iná láti jóná, burning in it. So ó dẹ̀ sọ pé kò sí kankan nu yín tí ò ní dé inú iná yẹn ní 71. So lẹ́yìn tẹ́ bá ti wá jóná 72 wọ́n ṣe máa wá kó ẹ̀yin Mùsùlùmí jáde. So bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam ẹ̀ máa jóná 100% kò sí lọ káàbọ̀. But ṣé mo lè béèrè question kan sí i? Àwọn sọ̀rọ̀ ṣé Quran tẹ ka iṣẹ́ àwọn Lárúbáwá náà kọ? Ṣé bí Quran.com yẹn jẹ́ wò fún ara yín náà? Ó máa ga lé ni o àwọn nǹkan táwọn ará bí ò bá pàdé rí ló ń béèrè pé ṣáwọn Lárúbáwá ló kọ. Kò possible kó fi kọ́tẹ́ fi sí yìí kọ́ fi sí náà. Ṣé wọ́n máa fi preach fún wa pé. Ṣé lè ka Arabic Mr. Ìṣọ̀lá? Ṣé lè ka Lárúbáwá? Ṣé lè ka MSF fún wọn ní Arabic kí wọ́n kà láti 70 ẹ fún wọn? Ṣé pé lóòótọ́ gbogbo àwọn tó ń ṣe Islam tó jẹ́ Yorùbá wọn ò mọ̀túnmọ̀ Kùránì lọ́jọ́ tó bá ti mọ̀túnmọ̀ ẹ̀ èmi kò ní ṣe ní gbangba kọ̀rọ̀ láti lọ fi Islam lẹ̀. Ó yẹ ká Arabic yẹn Mr. Ìṣọ̀lá wọn ti bá yín gbèsè. Súnmọ́ lánàánú alámọ̀bílẹ̀ zina hum haula bi a ziliyan. Kí ni ìtumọ̀ ẹ̀? I don't know the meaning o. Nǹkan tá à ń sọ fún èèyàn wa nìyẹn ẹ̀yin ìyá yín òbí tẹ̀ ẹ̀ràn ọmọ yín lọ lé kíw àwọn àáfàá kan kọ́ wọn lédè yẹn ó dàbí orin ṣe pé láyé ìgbà mi àwa máa kọ àwọn orin India orin China táàmù túmọ̀ ẹ̀ àkọ́ ká túmọ̀ yẹn sórí anitama anitama àkọ́ máa kọ nǹkan yẹn ṣá bẹ́ẹ̀ náà ní Lárúbáwá ṣe rí gẹ́lẹ́ táwọn àáfàá kan máa sọ wọ́n yẹn wa bísímìláì ràmọ́nì arábùkálá sámọ̀sùtá àwọn èèyàn wa máa tútùkùtù fún wọn wọn náà máa àmì ẹ lọ gbọ́ wọn ìyá arúgbó wọn bá arúgbó síbì kan ẹ̀yẹn lọ kọ́ èdè Arabic kan tí ó sì ní Quran kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì kẹ̀dẹ̀ máa ka Arabic yẹn lọ gbogbo àwọn ìyá àwọn bàbá àbáyé wọn á máa ṣáàmì ni àwọn àfáà ti kó sọ́wọ́n èèyàn wa lórí débi pé in fact iṣẹ́ ìpàdánù ṣe láti yọ àwọn èèyàn wa kúrò lóko ẹrú yìí o.
Ọlọ́run Mr. olóyè kan Ìṣọ̀lá bẹ́ẹ̀ ṣe jẹ́ àtẹkùn ọ̀dọ́ bíi tiwa ẹ jọ ẹ make research kẹ́ lè fi oko ẹrú ilẹ̀ ìṣẹ́yìn olóyè ẹ kan brilliant ju inú ibi tẹ́ lọ kó mo sí kàn ń rò ìlọkọjá. látàárọ̀ especially kò gba gidi yẹn bó ṣe ń sọ pé Quran tá à ń kà àwa la kọ́ táwọn tó ń ju ms kí ó dà yẹn pé ń lè jà kéwù wọn ni kò lẹ́nu gba gidi dàgbà kò sí yé torí mi kò gba gidi ò lè kò ka yé mi Yorùbá kò lè ka English kò lè ka pidgin àfi lárúbáwá nìkan ló ń sọ lẹ́nu láì ẹ ṣọmọ tún wo Mr. Fúlàní. Ìṣọ̀lá náà Mr. Ìṣọ̀lá náà tún Mr. ka Ìṣọ̀lá náà lè lárúbáwá ka wọn tún lárúbáwá náà kò tún mọ mọ̀ Yorùbá kò mọ kíní yóò make sense àwọn people yìí kàn wá ó ga colonize ọ. yín ni wọ́n kàn wá parọ́ fún wa ni wọ́n kàn Ìṣọ̀lá wá enslave wa ni. abáyé jẹ́ tako test mi later. Ọgbàgidi ẹjọ irú Mr. Ìṣọ̀lá yìí ó sọ̀rọ̀ kan tó wú mi lórí ó ní kò make sense now ẹ gbọ́dọ̀ yẹn ó ní kò make sense. fi preach fọ́ wọn ó ga ọ. bẹ́ẹ̀mi gan àfàlẹ́ mi bí mo now ṣe jáfa because tó ẹ kò máa gbọ́ possible kí Ìṣọ̀lá wọ́n fi píìsì fún Ìṣọ̀lá wa kọ́kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ dẹ̀ fi píìsì fún wa. Ìṣọ̀lá máa gbọ́ bí àfàlẹ́ mi ò tí mo lọ bí something close to 30 years lẹ́kẹ́ wọn ò kọ́ wa ní gbogbo kínní nígbà táwa náà wá ń ṣe ìwádìí bó ṣe sọ̀rọ̀ ilé mi náà sọ̀rọ̀ pé kò make sense náà báwo la ṣe máa jóná kẹ pẹ̀lú bá ń ṣe Islam mo tún wá lọ pàdé fásitì kan tàbí ní òun ọmọ ibi tó máa já sí o àtòun gan òun ọmọ tó máa ṣẹlẹ̀ pé wọ́n kàn bóun sọ̀rọ̀ túmọ̀ ní yẹn náà ṣé mọ yẹn náà ms ẹ gbé sí fún wọn ànábì níwọ tó ń tẹ̀lé òun àtòun ó ní tóun bá kú tán ó lóun ọmọ ibi tóun ń ṣé wọ́n rí tí béèrè wọ́n mi pa ẹni sùúrù kò gbà gidẹ́jẹ́ sọ kan fún yín ok ṣé rí gbogbo ẹ̀tàn tí wọ́n tàn yín yẹn pé tẹ bá kú tán ẹjẹ́ sọ kan tí Islam fi mọ́ àwọn èèyàn Islam ní pé kẹ má mutí láyé ó ní kẹ má kọ obìnrin bọ̀ ẹ lè fẹ́ obìnrin tó bá ṣe rìn lẹ́yìn mẹ́rin ẹ dẹ̀ lè tún yàn lè so Islam wá ní tẹ bá kú èrè tóun máa fún yín òun máa fún yín ní obìnrin 72 ẹ dẹ̀ máa mu ọtí tẹ bá ti kú tán ẹ máa mu oyin ẹ máa mu ọmú màálù ẹ dẹ̀ máa mu omi so ẹ wàá ro kinní yẹn ṣé gbogbo ìlérí tá a là ṣe fún yín yẹn ṣé ẹ lè gbádùn ẹ láyé ń bí báyìí wọ́n máa jẹ ẹ ti ẹran mọ̀ pé ẹ̀yẹ náà irọ́ ni ẹni tó bá ti kú kò lè bóbìnrin sùn mọ́ ẹni tó bá ti kú kò lè mutí irọ́ ló pa fún yín báwo lèyàn ṣe máa fún yín ní nǹkan pé gbà àmọ́ tó bá ti kú ló máa rérè ẹ̀ ẹ jí ẹ̀yìn èèyàn wá so ẹ gbé sókè kí lànà bí sọ ẹ jẹ́ ká wọ́n fún kàn fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni wọ́n ẹ fẹ́ máa gba gbọ́ yín nǹkan tó sọ wí Quran chapter 46 verse 9 ó ní say wípé o I am not the first messenger ever sent ó lóun kì í ṣe òjíṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ máa rán o nor do I know what will happen to me or Muhammadu you. lóun ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òun tóun bá kú tán àbí ìwọ tóun tẹ̀lé òun akíndanidání I òpònú tóun tẹ̀lé I Muhammadu only ọmọ lárúbáwá I only follow what is ó lóun revealed to kàn me. tẹ̀lé nǹkan tó fi hàn òun afọ́jú ni kò mọ̀ bí òótọ́ bí yàrá oníkan ṣáà ń lọ gọ̀lúgọ̀lú ni And I am only sent with a clear ṣé ẹ warning. gbọ́ ó lọ́kàn rán òun pẹ̀lú kìlọ̀ tó dájú ni ẹ mọ̀ gbogbo nǹkan ló ti sọ ìkìlọ̀ yẹn bọ́ọ̀ ìsọ̀kan ló dájú òun náà bá dẹ̀ ń lọ ẹ̀yin náà dẹ̀ ń tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ ó ní tóun bá kú tán ẹnu ẹ̀ ló fi sọ ó lóun ò mọ ibi tóun ń lọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òun àwa dẹ̀ ní ayọ̀ àti ìdùnnú láti sọ fún yín pé aládìsí kan tí Muhammadu ti jóná ó jóná tó ń pe aláàgbà ní ìṣàánú mi àmọ́ Muhammadu tún jóná bàbá ẹ̀ wà nù náà ń jóná ìyá ẹ̀ jóná Muhammadu tí ò lè gbà yá àti bàbá ẹ̀ ló fẹ́ gbà wá ọmọ Yorùbá kalẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ ronú Muhammadu ò lè gbà àbúrò bàbá ẹ̀ lẹ́nu mọ́ kò lè gbà yá ẹ̀ kò lè gbà bàbá ẹ̀ kí sì bànújẹ́ ẹ wo orúkọ táwa ń jẹ́ Ájára òkúta dúdú Nàfí òkúta tó rẹwà díẹ̀ ẹ wo àwọn orúkọ yẹn táwa ń jẹ́ lè nísìn àwa ju gbogbo orúkọ wa dànù àwọn ibi ká Ọlọ́run máa wọn jẹ́ fi àkàbà ká máa jẹ́ olówó àkàbà èkó ọ̀kadà olówó èkó ìyẹ̀pẹ̀ olówó èkó ọ̀gá o so ms ẹgbẹ́ sókè Anas bí bàbá Muhammadu ṣe wà nù náà bó ṣe ń jóná lọ́wọ́ Anas reported, Anas ń ṣàlàyé fún wa pé verily a person said, dájúdájú èèyàn kan wí pé Messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah where is my father? bàbá mi ń kọ́ ibo ni bàbá òun wà He said, Muhammadu ń wí fárákùnrin yẹn pé he is in the fire. ó ní bàbá ẹ̀ wà nù náà wọ́n dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wọ́n so ẹnu ẹ̀ báyìí wọ́n lù ú When lọ́wọ́ he turned away, nígbà tárákùnrin yẹn yí padà tó ń lọ he, the messenger of Allah, called him and said, Muhammadu pe arákùnrin ọmọ Saudi yẹn pé wá o kò ń ṣèwọ nìkan ló wà nù bàjẹ́ lóògùn yìí o ó ní my dájúdájú o father ó ní and bàbá your òun father àti bàbá are àwọn in àti ìyá òun hellfire. ó ní wọ́n wà nù iná báyìí iná mọ̀ṣúrákù ó ní wọ́n dé wọn lọ́wọ́ dé wọn lẹ́sẹ̀ wọ́n wá ń fọ́ pọ́npọ́ mọ́ wọn lórí bàbá àná bí wọ́n ń fọ́ pọ́npọ́ mọ́ lórí wọ́n ń lù bíi bàrà ha ìwọ ọmọ Yorùbá wà rò bóde gbà ẹlẹ wọ́n ti gbé ẹni gógó 419 gidi lọ́wọ́ afáàfin mọ́ intense Islam wọ́n á gba owó wòlímọ̀ lọ́wọ́ yín ọmọ ṣe wòlímọ̀ kò mọ̀ tó mọ fatia olówó èkó ẹ wo àgbàlagbà kò gbá gidi kò mọ̀ tó mọ fatia àfa àṣọlá tó wà ń bí ó ka fatia kò mọ̀ tó mọ ẹ̀ wọ́n dẹ̀ gba owó wòlímọ̀ lọ́wọ́ ìyá yín àti bàbá yín àwọn Fúlàní gbogbo àwọn àfa àtẹ̀rí tó wà nílẹ̀ Yorùbá yìí ẹ̀yin èèyàn wa ẹ lọ já wọn lé kéwú ẹ fi Islam lẹ̀ ẹnu olówó èkó dùn ẹ jẹ́ kọ́ ọmọ yín kọ́ṣẹ́
kọ́ ọmọ yín kọ́ mọ̀ nípa sport ìyẹn máa jẹ́ orúkọ rere fún ẹbí yín fún ìlú yín fún orílẹ̀-èdè yín kéwú tá a kà kí la rí ṣe nílẹ̀ Yorùbá lẹ́nu nílẹ̀ wa tó jẹ́ pé a ní àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ọlọ́dẹ tó ń ṣe ìmọ̀ ìjìnlẹ̀ oríṣiríṣi ẹ wò lé nísìn àwọn Yorùbá náà àti ń tọrọ bárà tó yẹ ká fi kọ́ṣẹ́ ká fi kàwé àti ń tọrọ bárà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò àwọn olórí burúkú àwọn Fúlàní tó dẹ̀ wọ̀ lọ́rin ló kórí burúkú bá wa àti dẹni tó ń tọrọ owó àfà tó máa ṣe wáàsí tẹ́lẹ̀ pé tẹ́ bá ti fẹ́ gbé sàárà yẹn gbé lọ fáwọn Fúlàní tó wà ní Sábó àṣọ àwọn ara wọn ni wọ́n dọ́gbọ́n tọ́jú ń gbà yẹn ó ti plant ìyàwó ẹ̀ síbẹ̀ bọ̀ nísìnyí wọ́n ti change system wọ́n ní tẹ́ bá ti fẹ́ lọ ṣe sàárà ẹ má gbé lọ Sábó mọ́ ọ ẹ gbé wá bá wa mọ́ṣáláṣí ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ ṣe sàárà ẹ má lọ máa fún àwọn Fúlàní mọ́ kọ́ńtì ẹ̀ má ṣe sàárà rárá tó bá ti ẹ̀kàn fẹ́ fẹ́ ń ẹ̀kọ́ ṣètọ́rí àánú fẹ́ fún yàn kan wá aráàlú ẹ̀kan aráàlú ẹ̀kẹta tó mọ̀ pé jẹ́ Yorùbá ẹ̀ fún ní nǹkan ẹ jẹ́ káwọn ọmọ yín kọ́ṣẹ́ kọ́ lọ léèwé kọ́ níṣẹ́ owó ilé kí wọ́n kọ́ sí nǹkan tó máa dà fún yín ẹ̀sìn ó kàn wá bá ayé wa jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ wo bọ́ ṣe mú wa àwọn tó ṣe Islam àwọn yẹn di wọn tó ń tọrọ bárà àwọn tó ṣe Kìrìsìtẹ́nì àwọn yẹn yọ̀lẹ ẹ wo bí ṣọ́ọ̀ṣì ṣe lọ ní gbogbo lẹ́wà ẹ wo mọ́ṣáláṣí bó ṣe pọ̀ Àgbàlá Gabriel níjọ́ mẹ́ta yẹn sìn ó ń pe Ṣèyí Mákindé pé kó wá fún un lówó òun fẹ́ tọ́jú aláàárẹ̀ ṣe bẹ́ẹ̀ ní Jésù ńlájú afọ́jú ń jókòó dìde wáyé tẹ́ ẹ̀ lò nǹkan tí gbogbo wa ti ń sọ tipẹ́ nìyẹn pé jẹ́ ká bájọba sọ pé a nílò ẹ̀sìn ká nílé iṣẹ́ ká nílé ìwòsàn ká ní gbogbo nǹkan pẹ̀lú tì ká má lé ayé ká má lé ọ̀run àwọn òyìnbó tó dẹ̀ fún wa ní kínní àwọn ń ṣe vision 2060 vision 2070 àwádẹ́ níléjọba àwọn tó mú wa fún wa à ń lé àlùjọ náà ẹ wo Saudi Arabia Saudi ti kọ́ bí kan tó dàbí Madiva tó ti ń jayé èmi gbọ́dọ̀ lọ jayé ń bẹ̀rẹ̀ tó máa ṣe fídíò ẹ̀ orí omi báyìí ní Saudi ti kọ́ àwádẹ́ dúró báwa fẹ́ lọ sálùjọ náà wọn Saudi ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jí o àwọn ọ̀dẹ̀ ti sọ bí wọ́n dàlùjọ náà the funniest part ni pé àwọn àfáà yìí ń parọ́ fún yín wọ́n ń gbowó lọ́wọ́ yín àwọn fi ń kóbìnrin jọ wọ́n ń bímọ rẹpẹtẹ ìwọ ọjọ́ pé ìyàwó kan ló ní ọmọ mẹ́ta ló bí ó wá ń kówó fún àfáà tó ń fẹ́ yàwó rẹpẹtẹ tó bímọ bíi 15-20 wọ́n ń fowó tiẹ̀ tọ́mọ tiwọn wọ́n á wá kó àlùmọ́jèrè wọ́n á dà síta tẹ́ ẹ bá wá sí wá lọ ọ̀dọ̀ wọn wọ́n á tún wá sọ fún yín pé kó lọ ṣe sàárà meanwhile àwọn ọmọ wọn tí wọ́n dà síta ni ẹ̀yin èèyàn ẹ jí o ẹ̀sìn Islam irọ́ ni o irọ́ lásán ogun gidi wọn kàn bá fi ba ayé wa jẹ́ ni kò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ ọ̀fà wa lẹ́yìn kó balẹ̀ wa jẹ́ kó sọ gbogbo wa di atọrọ jẹ kò ní ìtumọ̀ àwọn ọmọ lárúbáwá ló ní àṣà àti ìṣe lárúbáwá ni àwọn èèyàn wá wà ń bí ẹwà àwọn àgbàlagbà méjì wọ́n ń ka lárúbáwá wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ ṣé ó make sense tẹ́ bá rán ọmọ lọ Súrátù kò gba gidi àti Súrátù Ṣọlá ẹ rán ọmọ lọ sùn kọ́ ọmọ yín wá dé kó ọmọ yín kàn máa ka kíní kó má lè sọ túmọ̀ ẹ̀ fún yín kó kàn máa ẹ̀ ń fi lárúbáwá pé ayé ń wéèrè. ṣé ẹ mọ Madiva tí bàbá olówó Èkó dárúkọ ẹ ṣé ẹ mọ bẹ́ẹ̀ ti débẹ̀ ṣé gbọ́ Madiva yẹn ni òun làlùjọ náà náà òun gbogbo làlùjọ náà tán sọ ní Kúránì. mẹ́ta ti alẹ́ àní àrò pé Akérèmọdò máa ṣàn lábẹ́ ẹ̀bẹ̀ Madiva yẹn ni tó dò máa ṣàn lábẹ́ ẹ̀bẹ̀ tó máa tutù so ibẹ̀ yẹn ni wọ́n lò àti Indian Ocean nígbà yẹn tán pa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa sí kan tó renovate so Mr. Ìṣọ̀lá tẹ bá dé Madiva yẹn kò sálùjọ náà kan ibẹ̀ yẹn làlùjọ náà wà kó dẹ̀ lè la àlìjọ́nà yẹn látàrí tẹ́ ẹ bá lówó planes tẹ́ débẹ̀ tí dájọ́nà yẹn kò sí nǹkan kan tó ń jáde jẹ́nà nù ayé kọjá bẹ́ẹ̀ ṣe rí pé àwọn olówó ló wà lájọ́nà báyìí olóṣèlú lè débẹ̀ o àwọn lárúbáwá náà ti wá ń kọ́ tiwọn náà àwọn náà ti ń kọ́ àlìjọ́nà tiwọn nígbà táwọn èèyàn dà wọ́n láàmú pa àlìjọ́nà ń kọ́ wọ́n máa rò pé káwọn kó kọ́ fún wọn látàrí wọ́n ti ń kọ́ lọ́wọ́ kíní kan $1 trillion owó àwọn ará Mọ́kà tó bá ti kó wa wọ́n retí táwọn tọdún iye tí wọ́n kó wa láti lè tún fi continue kíní yẹn mo jẹ́ bẹ́ẹ̀ béèrè kéèyàn lòun máa fún yín 2 million kẹ́ fi ṣe business àbí kóun ra yín lọ Mọ́kà ìwúlẹ̀ máa mú Mr. Ìṣọ̀lá. kí n máa fi ṣe business. kó fún yín 2 million pé. ọlọ́run kankan o kí n fi ṣe business ni. mo ń bọ̀ mi ṣáà ní dé láti Mẹ́kà kí n máa gan kadà. ẹni sùn èmi ó fún yín 22 million pé ẹ gbà ẹ fi ṣe business àti fọ́ọ̀mù Mọ́kà kẹ́ mú kan ẹ máa ṣe business. máa gba 2 million kí n fi ṣe business ni mi lè dé láti Mẹ́kà kí n máa ṣàlẹ̀ jẹ. Mr. Ìṣọ̀lá ẹ jẹ́ kí kò gba gidi dáhùn tí wọn kò gba gidi ẹ dáhùn tí ẹ ṣí máìkì kò gba gidi ṣé Mẹ́kà lẹ máa mú ni àbí business. Ọlọ́run gan tó sọ fún wa nù kó ní ìwádìí ìfẹsílẹ mínísítà tọ́ra ló sọ. ẹjọ́ ní ẹni sùúrù ìyẹn tó bá lágbára fún ni. kò gba gidi wọn dábàá yín wí. ilé sọ mo wà nílé tẹ́lẹ̀ olówó Èkó. wọ́n ní tí wọ́n fẹ́ fún yín ní 2 million kẹ́ fi ṣe okòwò kẹ́ fi bẹ̀rẹ̀ òwò àbí kẹ́ gba fọ́ọ̀mù kẹ́ lọ sí Mẹ́kà èwo lẹ máa mú. tó bá jẹ́ pé mo ti ní business lọ tẹ́lẹ̀ ń pé bí tó bá jẹ́ pé ọba gidi kò sí tó bá jẹ́ pé wọ́n fẹ́ fún yín lówó kẹ́ fi bẹ̀rẹ̀ òwò tuntun
ń pé kí n lọ fi sí bẹ̀rẹ̀ mẹ́ka wò. ẹ máa gbọ́ àbí kẹ́ lọ sí mẹ́ka ìwo lẹ máa mú. No, mo máa ṣe business because mo máa gain owó tí máa fi lọ mẹ́ka náà business yẹn. Ìyẹn ò le. So kílẹ̀ ìwo lẹ máa mú. Mo máa gbowó tí mo mọ̀ pé mi ti lágbàá máa gbowó yẹn máa fi ṣe business. Owó yẹn máa bí owó mẹ́ka kalẹ̀. So tẹ bá ti wá pa owó yẹn ẹ máa gbọ́ owó business tẹ bá ti pa yẹn eré yẹn wá fẹ́ fi lọ sí mẹ́ka. Ó máa bí ọ̀pọ̀lọpọ̀ owó náà kò sẹ́ni tí kì í ṣe tí kì í rere. Àdúrà tó máa ń gbà ní káyọ̀sẹ̀ káyọ̀. ẹni sùúrù náà eré ẹ fẹ́ fi lọ mẹ́ka. Right now. So business yẹn tó bá wá padà dáhùn báwo lẹ ṣe fẹ́ ṣe. Tó bá padà. Tó máa dáhùn tó rẹ́ẹ̀dì fèrè ẹ lọ mẹ́ka. Ṣé pé tó bá dáhùn tó bá die down. Èrè tó yẹ kẹ́ fi. Kò lè die down kò sẹ́ni tí ń gbàdúrà kò ṣiṣẹ́ kó die down. No kò gbàgídí ẹjẹ́ nsọ kankan ẹ má máa sọ kò lè yẹn business tí òwò ìkó ọ̀dọ́ yẹn bá ń ṣe òwò bí owó tẹ fi bẹ̀rẹ̀ tẹ bá ti lè yọ ń bẹ̀ tẹ fi ṣe nǹkan míì tó bá dìgbà tẹ fẹ́ tún òwò yẹn ẹ fẹ́ tún lọ tún ṣe kó tún bẹ̀rẹ̀ kò pé mọ̀ kò lè pé ẹ gẹ́tì. Olówó èkó tí n bá gbowó yẹn máa fi ṣe business tó bá jẹ́ pé bí a gbé 5 years lówó yẹn tó mo tó fẹ́ gain owó tó yẹ pé mo mọ̀ pé yes mo lè lọ mẹ́ka máa lọ mẹ́ka bọ̀ mo mọ̀ pé máa fowó yẹn run business tó yẹ pé máa rere máa lọ mẹ́ka ní bọ̀ ń pẹ́ bí a pé máa rò pé mo ìgbà owó yìí ẹ̀nà mo ìgbà owó yìí mo kàn fẹ́ máa ṣe business tó bá pé ẹjẹ́ làwọn tó ń ṣiṣẹ́. Kò bá gidi ẹni sùúrù kí ni èrè mẹ́ka kí ló tẹ̀lé fẹ́ lọ mẹ́ka. Mo fẹ́ lọ wáyé àti ojú tí aláàkọ yìí mo kàn fẹ́ béèrè kí lẹ fẹ́ lọ ṣe mẹ́ka. Ilẹ̀ mímọ́ ni. Ilẹ̀ tí yóò ṣe lẹ̀ mímọ́. Àdúrà máa ń gbà jù àwọn lọ. Ẹ rí i pé àwọn tó ẹni sùn àwọn tó kó kinní wá sílẹ̀ wa wọ́n lórúkọ wa ò dá orúkọ Yorùbá ò dá ilẹ̀ wa ò dá èdè wa ò dá tẹ bá kú wọn ní Lárúbáwá ọ̀gá o. Ṣé ẹ mọ̀ pé ṣé ẹ mọ̀ gbàgede ẹ jẹ́ sọ̀tọ̀ máa jẹ́ kẹsàn-án. ẹni àdúrà máa ń gbà mọ́ká. Bẹ́ẹ̀ ni àdúrà máa ń gbà. Ní last year. Confirm àdúrà máa ń gbà tẹ́lifí bọ̀dì náà mọ̀ ẹ̀yin tó mọ̀ olówó Èkó. Ẹ máa gbọ́ ní last year. Tẹ bá wo ọ̀rọ̀ kan tó trend gan báyìí tí bàbá yẹn ṣe kíní kan $1 trillion àwọn èèyàn máa ti rántí ní comment section tó ṣe kíní kan $1 trillion kíní kan $1 trillion táwọn èèyàn gbé fídíò ẹ̀ tán post ẹ̀ gan báyìí. Ṣé rántí ṣe rí iṣẹ́ pàdé kíní yẹn rí bàbá kan báyìí lára kàbà tó ń ṣe kíní kan. Bọ̀bọ̀ yẹn ó délé kò ju oṣù kan lọ lókù. Àsìkò ẹ̀ ló tó. Ṣé bówó ló bí ìwọ̀n ká. Àsìkò ẹ̀ ló tó. Ṣé àwa táwọn abíṣà àmọ́ gbàtà fẹ́ kú ni. Kò gba gidi àgbàlagbà ní ẹ try kẹ́ lo sense yẹn jọ àwọn Arab yìí wá parọ́ fún wa ní irọ́ ni ẹ ń kówó yín lọ ẹ ń sọ pé ibì kan àdúrà ń gbà ń bẹ ibì kan ilẹ̀ mi irọ́ ni wọ́n wá demonize yín ni ṣé ẹ mọye years táwọn Arab yìí tí wọ́n fi enslave Africa over 1,300 years gbogbo àwọn dúdú tí wọ́n kó lọ sọ́dọ̀ wọn máa pa wọn ni wọ́n máa castrate wọn ni kò gba gidi àwọn pípù yìí fẹ́ pa yín ni wọ́n fẹ́ gbalẹ̀ yín ni wọ́n gba Morocco wọ́n gba Tunisia wọ́n gba Libya wọ́n gba Egypt ẹ jí náà àwọn pípù yìí ń parọ́ fún yín ni wọ́n kàn fowó tí yín build ìlú wọn ni wọ́n fi ń tún ọjọ́ ọ̀la tọ̀dọ̀ àtàwọn ọmọ wọn ṣe ni kò gba gidi bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí inú dẹ̀ ń rún mi pé àgbàlagbà ló ń sọ̀rọ̀ báyìí irọ́ ni wọ́n wá enslave wa ni má ṣe o it's a big shame. Kò gba gidi. Olóyè kò mo ní experience ọ̀rọ̀ kan mo fẹ́ ṣàlàyé fún mi. Kò gba gidi. Ok ẹ̀gbọ́n. Nígbà COVID-19 ṣé mo gbà yẹn táwọn èèyàn lè jáde báyìí. Ṣé mo pé wọ́n ti kàá bà. Bẹ́ẹ̀ni. Kí ló fà á ṣó yẹ kán lè ti kàá bà tálá wà ń bẹ̀. No na COVID-19 ó rotate every world ni na gbogbo ayé ló rotate so. Ṣé COVID-19 wájà lálọ. Kí lẹ sọ. Ṣé mo pé àyè yẹn ẹ mọ̀ pé àyè yẹn àyè tó lágbára gan ni ṣé COVID-19 wájà lálọ ni ó yẹ kán sílẹ̀ ni pé ẹ máa wọlé tẹ́ bá ń wọlé ẹ̀dẹ̀ máa dáná. kí ló dé tí ṣé ibẹ̀ yẹn nìkan ni kí ló dé tó yẹ pé àwọn èèyàn gan ò lè jáde. ẹ gbọ́ ẹni sùúrù ṣé mọ̀ pé ó wà nínú Kùránì tí wọ́n nínú àkàn ọkọ̀ wọ́n yàgbẹ́ sínú ọkọ̀ yẹn tán ní kó máa lọ fìgbẹ́ para ṣe kárí ìgbẹ́ tí àrùn ṣe gbogbo wọn lára tí ìgbẹ́ yẹn náà fi ń wo ara wọn sàn ẹ̀ka yẹn. Nínú bo. Ok nínú Kùránì ìtàn yẹn wà nínú Kùránì ọkọ̀ inú àgbà tó ń kàn lọ́wọ́ tán lọ́ ń ṣù sínú ọkọ̀ yẹn wọ́n lè má ṣe mọ́ wá sí fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ààyè àlá ilé àlá bí gbogbo ayé bá ṣe ń rà rẹ̀ tó ó yẹ kán ṣì ká balẹ̀ ní pé tẹ́ ẹ bá ti ń wọ bí ẹ̀ mọ̀ gbádùn
káwọn èèyàn dẹ̀ máa wọbẹ̀ ká máa gbádùn as ilé supreme being. Kódà táìmù yẹn ló yẹ kí gbogbo ayé ṣe Islam tó bá jẹ́ òótọ́ níbẹ̀. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan. ibẹ̀ yẹn àyè àṣẹ ni tó bá fẹ́ lọ ibo náà fẹ́ gbà lọ tó bá fẹ́ lọ ibo náà fẹ́ gbà lọ. ṣé lágbọ̀nà ọjà jìnnà sí àwọn ọ̀rọ̀ lábí sọ tẹ́ bá kún sí ṣẹ́ mọ́ bí tẹ́ ń lọ. kò gbàgede ẹni sùúrù ṣẹ́rí ètò láyé ẹ̀yin mo bá wí lọ. ẹni sùúrù náà ti ẹni sùúrù ṣẹ́rí wọ́n ní covid náà nìkan wà ẹ̀yin tẹ́ ń ṣe àárẹ̀ covid gbogbo àárẹ̀ tẹ́ bá tún fi kanra yín nínú plane ẹ má wọrí ẹ̀ ń bọ́lẹ̀ ẹ̀ ń wọ kàá bàbá yẹn ń gbádùn pé gbogbo ẹ̀yin oní covid ayé ẹ máa bọ̀ ń kàá bá omi zemzem kan máa fún wọn mu kan máa gbogbo ayé ò gba Islam lọ́dún àwọn àti ìṣọlá ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá èmi lè ti mo ti lè ti sùn wọ́n lè lo space mi and kò gbá gidi kí n tó lọ you really need to wake up. You really need to wake up because hold on táwọn àfáà bá ti kọ Kùránì fún yín táwọn àfáà bá ti kọ ẹ máa gbọ́ ilẹ̀ tó ṣe ń bíbá yín hold on tẹ́ bá ti dọ́dọ̀ àwọn àfáà yín tẹ́ bá ti ka kéwù kan fún yín ẹjọ́ wò ó ó ti sá lọ. èmi mo drop ẹ àwọn ipò yìí wọn máa sọ pé téèyàn bá kú ibo ló ń lọ ṣé ẹ mọ bí tẹ́ ti ń bọ̀ kan tó bí yín àwọn tí wọn ò sọ bí tẹ́ ti ń bọ̀ fún yín wọn wá ń sọ bí tẹ́ ń lọ fún yín irọ́ lásán ni ayé ò parẹ́ a máa reincarnate ni ẹ̀yin èèyàn yẹ jí life is a cycle bọ́n ṣe ń bí àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn ń kú a máa lọ a máa bọ̀ ni àwọn lárúbáwá fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni wọ́n fẹ́ gba ilẹ̀ yín ni ó mà ṣe o Ayamadéleke iṣẹ́ ti free. Mr. Ìṣọ̀lá ṣe wà mẹ́. Ayamadéleke. ẹ bẹ̀rẹ̀ sí ka Kùránì Yorùbá dáadáa nísìn torí pé tẹ́ bá sọ pé lẹ́kṣọ̀ táwọn afáǹṣe lẹ́fẹ́ tẹ̀lé gbogbo ọ̀tọ̀ ní tán máa kà ọ̀tọ̀ ní tán máa tú o tẹ́ bá ẹ lọ wo àwọn. èmi ò ní bìlífù nínú èèyàn kankan nínú Ọlọ́run tèmi lèmi ti nígbàgbọ́ nù. Kùránì yẹn gangan ní kẹwàá ló máa kà. èèyàn kan ò ṣe wáàsí fún mi ń gbọ́ wáàsí èèyàn kan mi. Mr. Ìṣọ̀lá ẹ gbọ́ ilé ìkẹ́ tó lọ sùn Ọlọ́run kọ́ ni Allah o Allah déètì àwọn Árábù ni o Lord of Kaaba ni olúwa ilé Kaaba ni o ẹ má gbèsè ra wọ́n ti mislead gbogbo yín sẹ́ wọ́n ti parọ́ fún gbogbo yín èmi ò bóyá fẹ́ padà Ọlọ́run ti wá yẹn irọ́ Ọlọ́run ti wá yẹn o ṣáàlá o ẹjọ́ Mr. Ìṣọ̀lá ìjọ ẹ jẹ́ kí n sáré béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé tí olówó bá wà tó bá promise èèyàn Lamborghini tó wá ní Lamborghini yẹn ò máa gbé fún láfta ìgbà tó bá kú báwo ló ṣe máa sáǹdì létí yín. kò wá yusuf náà. bẹ́ẹ̀ ni àlùjànnà táwọn Christian àti Muslim ń pariwo fún yín bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́ bá kú tán nǹkan tí mo kàn sáré sọ pé kí n sọ nìyẹn síyìn tẹ́tí lè ló la káyé yín pé kò wá yusuf ẹ̀sìn tẹ́ ń ṣe yẹn wọ́n kàn ń purọ́ fún yín wọ́n ń fi ayé wọ́n ń fi yín gbádùn láyé wọ́n wá ń fi ọ̀run parọ́ fún yín bẹ́ẹ̀ ló ṣe rí gẹ́lẹ́ síyìn tẹ́ ti dáhùn question yẹn ebi kò wá yusuf bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nǹkan tí mo ní kí n sọ nìyẹn mo máa drop nísìn. Ìṣọ̀lá ẹ lọ máa ka Kùránì yín dáadáa ní Yorùbá kẹ́ understand ẹ tó bá jẹ́ òyìnbó náà ni understand ẹ tẹ́ bá ka Kùránì dáadáa ẹ máa wá ronú sí ẹ má kàn ká lásán ẹ máa ronú láròjinlẹ̀ sí ibi tí wọ́n bá ti ní àdúrà ní ẹ kà dáadáa kẹ́ ẹ wo pé ṣàdúrà ibi tí wọ́n bá ti ní kinní kan ẹ kà dáadáa ibẹ̀ lẹ ti máa mọ̀ pé kinní yẹn there is nothing there except kinní o ìtàn history òye so kò sí nǹkan kan bẹ́ẹ̀ bó bá tiẹ̀ wọn aláàrá láró bá wọn supreme being láti jẹ orúkọ kò ní jẹ́ Allah ló máa jẹ ṣé ẹ mọ̀ tó máa Allah gangan the word of Allah kí lẹ mọ̀ tó ń jẹ́ kí ni tó máa. what's the meaning mo mọ̀ túmọ̀ kí ni túmọ̀. wọ́n yọ Allah látara ìlàhù òye so ẹ mọ̀ pé a máa ń sọ pé wọ́n ní nakira àti marifa nakira ní ìlàhù which is small god àwọn ṣègidì tí ò ní rank wọ́n wá sọ Allahu wọ́n fi alif alam sí marifa wọ́n wá sọ the supreme deity supreme ṣègidì ìyẹn àwọn tí wọ́n ti ń bọ Islam tó dé wọ́n pè ní supreme deity
olórí àwọn ṣègìdì. Àwọn lárúbáwá ò gbàgbọ́ nípa pé ẹnìkan wà lókè tó sápamọ́ síbi kan, gbogbo bìlíìfù wọn ni pé ṣègìdì lọ́lọ́run àwọn. They have no hiding supreme being kọjá pé nǹkan máa rí báyìí ṣègìdì nǹkan máa rí báyìí òye. So ṣègìdì yìí ni ó lápá oníbó eré náà ó dẹ̀ jà ní ńlá. àwọn lábára tó sọ fún wa pé ká má sin ṣègìdì. Àníkẹ́ ẹ ní sùúrù. So later nígbà tí Islam wá dé òye ìdílé Okay, ànábì mo náà gbọ́. náà ti ìdílé ànábì ló ní wọ́n máa ń pe Allah nínú Kaaba ní rọ́bùlẹ̀ Kaabati wọ́n máa ń pè kí Islam tó dé o. Ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ṣègìdì ilé torí gbogbo ọ̀nà máa ń ní ṣègìdì ilé tán bá bí wọn lé ní wọ́n máa gbé ṣègìdì fún kí Islam tó dé. Gbogbo ọjọ́ Jímọ̀ náà máa kó gbogbo ṣègìdì ilé lọ kí Allah nílé ẹ̀ rọ́bùlẹ̀ Kaaba. Ìgbà yẹn ní ṣègìdì 360 ó jẹ́ the main ṣègìdì tó tóbi jù tó wà ní Kaaba. Ṣé ẹ mọ̀ pé yàmù jùmọ̀ yìí ọjọ́ Jímọ̀ yìí tí wọ́n máa ń kó ṣègìdì lọ́ba àlá òun ni yàmù jùmọ̀ tá à ń kírun lẹ́nu tàdé ṣe ń kí. Lẹ́yìn yẹn ẹ wo gbogbo òkè bó bá àwọn supreme being kó bá yàn jórúkọ ṣé supreme ṣìgìdì tán ti wá mọ kalẹ̀ tán ti sọ lóko ní òun máa bá jẹ ọkọ. Kì í ṣe pé wọ́n sọ kíní yẹn ní ẹni tó mọ ìpìlẹ̀ gbogbo nǹkan wọn ò sọ nítumọ̀ pé ẹni tó mọ the all source bí olódùmarè ìtumọ̀ olódùmarè ni ẹni tó ní the all source wọn ò sọ bẹ́ẹ̀ wọn ò sọ ní tó ní ìtumọ̀ wọn á sọ ní olórí ṣìgìdì olórí ṣìgìdì làlá ní supreme being máa jẹ́ ládùúró orúkọ táwọn èèyàn ń sọ ní ayé. Ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé kíní yẹn ń jọra wọn òye yàtọ̀ síbẹ̀ náà èèyàn ti ń jẹ́ nǹkan kan wọ́n ti fi ń ṣaburú tẹ́lẹ̀ òun náà ni ó tún máa wá jẹ́ náà. Ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé tá a bá ní káwọ́ ọ̀dà gbogbo ohun tó ń ṣe ní àjìlẹ̀ nìyẹn ti ń ṣe tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọn ń tàwa fún mọ́kà wọ́n ń ṣe Sàfà àti Márúwà wọ́n ń dúró lórí àràfà ṣé ẹ mọ̀ tó máa ń ṣe ní Muzdalifa ṣé ẹ ti gbọ́ Muzdalifa rí bẹ́ẹ̀ni kí náà máa kílẹ̀ mọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó bá ti lásìkò àjì. mi ì lọ Mẹ́kà rí. èyí tó ń ṣe ní Muzdalifa ni pé standing ovation wọ́n máa dúró ńbẹ̀ láyé àwọn ẹlẹ́bọn wọ́n máa dúró báyìí títí wọ́n á dúró lálẹ́ mọ́jú títí tóòrùn máa fi yọ ibẹ̀ yẹn ni wọ́n ti ń sin the god son. Ibẹ̀ yẹn náà ti connect pé wọ́n gbà pé àwọn gbọ́dọ̀ máa bọ oòrùn torí pé ọ̀rọ̀ wọn náà tún connect mọ́ oòrùn láwọn ibìkan torí pé ẹ rí i pé nínú Quran nígbà tí Allah ń sọ̀rọ̀ bọ̀ tó ń sọ̀rọ̀ bọ̀ oye ó ní Allahu nuru samawati wal ardi kí ni ìtumọ̀ ẹ̀? ọba sọmọ àti ilẹ̀. Nuru samawati wal ardi ó ní núrù Allahu ìlàjì ní mọ́lẹ̀ ó ní mọ́lẹ̀ Allahu ní ìmọ́lẹ̀ ayé sánmọ̀ àtilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni good. Ẹ wá béèrè lọ́wọ́ fún yín pé kí ni tó mú ìmọ́lẹ̀ wá sí sánmọ̀ àtilẹ̀ kí ló máa sọ fún yín? A ní sun sun oòrùn ló mú ìmọ́lẹ̀ wá sí sánmọ̀ àtilẹ̀ bí wọn ò bá sọ fún ẹ direct ò lè fọpọlọ ẹ gbé. Tẹ́ bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí Mr. Ìṣọ̀lá báwo lẹ ṣe máa mọ múmbàrí pé ibi ni kẹ́ ẹ bá mi gbé múmbàrí sí báwo lẹ ṣe máa mọ̀ ibi tóòrùn ti báwo yọ lẹ ṣe ni máa mọ múmbàrí ibi ibi tóòrùn ti yọ tóòrùn ti ń yọ ibẹ̀ lẹ máa mú àsì múmbàrí so gbogbo ibi mùsùlùmí tóòrùn ti ayé yọ ni. múmbàrí wá wà nínú ibi tí oòrùn ti ń yọ ó yẹ kó rí bẹ́ẹ̀ wáì tó fi jẹ́bi tóòrùn ti ń yọ bẹ́ẹ̀ni kí ló dé tí gbogbo mùsùlùmí ayé ń kọjú síbi tóòrùn ti ń yọ which is tí gbogbo ayé bá fẹ́ kásùbà ní ìsìn wọ́n máa kọjú síbi tóòrùn ti ń yọ tó bá fẹ́ kí zuri ibi tóòrùn ti ń yọ oye so now àwọn tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo ìrun kankan yìí tẹ́lẹ̀ tá à ń pè ní sabians oòrùn ni wọ́n bọ àti màláìkà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sin angel wọ́n dẹ̀ ń ṣe kínní ní di department angel yẹn gan ẹ jẹ́ ká yẹ nǹkan kan wèmí àti yín wọ́n ní àwọn sabians wọ́n bọ angels ta ló yọjú sáà nínú bí nígbà tó fẹ́ gba revelation tá so ẹ̀yin ìyẹn wá ń comment section wọ́n ní àwọn sabians ń bọ angel náà ló dẹ̀ yọjú sáà nínú bí in táwọn sabians dẹ̀ ń ṣe náà ló angel sọ fún ànábì náà ẹ wá dákun o kí ni ta ló sọ fún wa pé kì í ṣe àwọn angel náà ni iṣẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn náà ló continue oye so ẹ lè gbogbo yín o ní láti apply wisdom ẹ torí èmi ni wọ́n ti sọ pé o ò gbọ́dọ̀ béèrè béèrè o dẹ̀ ní láti béèrè béèrè ní 2026 gbogbo ìtàn tán sọ fún ẹ pé ẹnìkan jèso ojú ẹ wá là wọ́n lé wọn fẹ́ kójú tiẹ̀ náà là ní tójú ẹ bá ti là wọ́n máa lé ẹ wá kó nù sílà because apply your wisdom. Apply your what? Your wisdom.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn wa tí mo fẹ́ kẹ́ ẹ dì mú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn prọfẹ̀tì ni wọ́n ti wá síwájú ànábì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ comment section àbí báyìí kọ́ nígbà tẹ́ wà nú ẹ̀sìn kí ni wọ́n sọ nípa àwọn prọfẹ̀tì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn prọfẹ̀tì náà ti wá ṣáájú Islam good ẹ wá béèrè wípé èwo nínú àwọn prọfẹ̀tì yẹn wọ́n wá ní gbogbo àwọn prọfẹ̀tì kọ̀ọ̀kan ìlú wọn àbí agboolé wọn la rán wọn sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ìlú wọn àbágbólé wọn la rán wọn sí kì í ṣe gbogbo ayé ànábì nìkan la rán sí gbogbo ayé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ good ó wá yẹ kẹ́ ẹ béèrè wípé nígbà tá à ń rán prọfẹ̀tì kọ̀ọ̀kan sí ìlú ẹ̀ àbágbólé ẹ̀ prọfẹ̀tì tá a rán sí ìlú ẹ̀ yẹn àwọn ìlú tó kù ńkọ́ ta ló ń jíṣẹ́ fún wọn táìmù yẹn prọfẹ̀tì tá a rán ságboolé àwọn agboolé tó kù ta ló ń jíṣẹ́ fún wọn táìmù yẹn oye gbogbo prọfẹ̀tì tá a rán wá ẹ gbogbo ayé látòrí ádámà wọn ní pé a máa rán wọn ságboolé wọn ni ok tèmi bá jẹ́ prọfẹ̀tì mò ń ṣiṣẹ́ fágboolé mi gbogbo agboolé tó kù ní ayé ńkọ́ tó bá jẹ́ supreme being ni gbogbo prọfẹ̀tì tó bá wá gbogbo ayé ló gbọ́dọ̀ máa rán wọn sí ok ànábì wa ní òun ni last prophet ṣé gbogbo agboolé ṣé gbogbo ayé ṣé gbogbo ìran kankan ti gba prọfẹ̀tì tán ni la fi ṣòun so lórí wọn ò ní prọfẹ̀tì ní India àárín èèyàn kankan sí wọn àní prọfẹ̀tì mi kò sí ìlú tó lé ní àìmọye ìlú 1 million wọn ò ní prọfẹ̀tì wọn ò tí ì gba prọfẹ̀tì wọ́n wá dé wọ́n á ní wọ́n ní the highest wọ́n ní the seal of all prophets ó yẹ kó o ti mọ̀ pé story ni oye tá máa fẹ́ sọ̀rọ̀ nípa prophet wọn á ní gbogbo prophet tó ti wá àti rán wọn sí gbogbo ayé àwọn wà béèrè pé ìgbà wo ni Musa délẹ̀ Yorùbá ìgbà wo ni Jésù délẹ̀ Yorùbá ìgbà wo ni Noah délẹ̀ Yorùbá wọn wá ní rárá o ìlú wọn la rán wọn sí ìlú wọn tẹ́ rán wọn sí yẹn ṣé ìlú yẹn nìkan náà ti ń ṣẹ̀ àbí gbogbo ayé gbogbo àwọn tán wà nínú ayé ńgbà yẹn nígbà tí Noah wà nínú ayé tó jẹ́ ìlú ẹnìkan ló ti ń jíṣẹ́ ṣé gbogbo àwọn tó kù yẹn ò ní di prophet gbà yẹn ta ló ń jíṣẹ́ fún wọn so ọ̀pọ̀lọpọ̀ ayé ni wọ́n ń sinmi ìgbà tá ànábì iṣẹ́ ìdè ni ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbí use your wisdom use your what your wisdom so prophet tàbá rán sí gbogbo ayé gbogbo èdè la lè gbọ́dọ̀ fi sìn la lè fi sìn supreme being yẹn tó bá fẹ́ ṣiṣẹ́ ní gbogbo ayé supreme being náà gbogbo èdè lẹ gbọ́dọ̀ fi sìn gbogbo èdè ló gbọ́dọ̀ gbọ́ gbogbo èdè ló gbọ́dọ̀ mọ̀ gbogbo ààyè ló gbọ́dọ̀ wà gbogbo ibikíbi ló gbọ́dọ̀ lè kọjú sí òun kọjú síbì kan ààyè kan láàyè ẹ̀ èdè kan lè dé ẹ̀ ó wá ń sọ pé ìyẹn the supreme being ló ń operate àjọpọ̀ tí lọ́pọ̀lọ́ tó bá understand rẹ̀.